ìbà ọlọ́run, ìbà àwọn èèyàn, adúpẹ́ àṣebà fọlọ́run elédùmarè lọ́sẹ̀ yìí lórí ètò àyọkà àròtọ̀. ètò àyọkà àròtọ̀ tí ń gorí afẹ́fẹ́ lọ́jọ́jọ́ àlàmísì ní DNC rédíò láàrin aago 9 sáago 10 àbọ̀ alẹ́ ńlẹ̀tò àyọkà àròtọ̀ ń gorí DNC rédíò. ìlú Dallas lélẹ́dùmarè forí iléeṣẹ́ DNC rédíò sọlẹ̀ sí lórílẹ̀‐èdè Amẹ́ríkà. ibẹ̀ náà láti mẹ́tò ẹ̀fúra àtètò àyọkà àròtọ̀ àti gbogbo àwọn ètò lọ́kan òjọ̀kan, orin aláfẹ́, ètò ìdárayá àti ìròyìn àsìkò, ìránnilétí àṣà àdáyébá tá a ti mú wá sí etí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, pàápàá jùlọ ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ń bẹ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbi gbogbo tí kó wá tá a wá sí ajé lọ. gẹ́gẹ́ bá a ti máa ń ṣe ládùúrà ní gbogbo ìgbà lórí ètò àyọkà àròtọ̀. lágbára Aláwùrábí àwọ̀ ọ̀ràjé jẹun, àárẹ̀ ò ní ṣe wá, àwa náà ò sì ní ṣàárẹ̀. òdídẹrẹ́ tiwa ò ní kú sóko wá nǹkan jẹ. ǹtá jẹ ńlá ń wá káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. lágbára Aláwùrábí àwa ò ní pàdé tí ó jẹ wá. bá a bá ti ń ta yóò mọ tún fún wa ní pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba. gbogbo tá a bá ń dáwọ́lé, gbogbo àdáwọ́lé wa, àfọkàntà wa, gbogbo ẹ̀ ní ọmọ ìyọrí sí rere pẹ̀lú àṣẹ Èdùmàrè. DNC rédíò ibẹ̀ náà la wà lásàlẹ̀ yìí. alẹ́ la wà báyìí lórílẹ̀‐èdè Amẹ́ríkà, àṣàlẹ̀ la wà. àmọ́ lọ́pọ̀lọpọ̀ orílẹ̀‐èdè bí tí wọ́n ti ń gbọ́ wa, tí wọ́n ti ń jẹ̀gbádùn ètò àyọkà àròtọ̀. ibòmíì wọ́n wà láàárọ̀ kùtùkùtù, ń bẹ lọ́sàn-án gàrígàrí níbòmíì. orílẹ̀‐èdè ibòmíì ìyálẹ̀ta ni wọ́n wà. àmọ́ lórílẹ̀‐èdè Amẹ́ríkà nílùú Dallas níbi tí DNC rédíò tó forí sọlẹ̀ sí, àṣálẹ́ làwọn àbáyé lórílẹ̀‐èdè Amẹ́ríkà. àwa máa kíra wa gẹ́gẹ́ bá a ti kíra wa, a máa kíra wa kú dédé àsìkò yìí. ǹjẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò àyọkà àròtọ̀ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, èmi Olúwaṣèyí Akínwọ̀núọlá mo kí yín, ẹ kú dédé wò yìí, ẹ kú iṣẹ́ òní, ẹ sì kú ẹ̀yà kíra wa ká máa kíra wa kú mọ́ra òpin ọ̀sẹ̀. DNC rédíò fáfàní gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fúngbà àkọ́kọ́. bẹ́ẹ̀ bá ti lọ sórí wẹ́bsáìtì wa www.distinctradio.com àti DNC rédíò ọ̀kan náà ní méjèèjì gẹ́gẹ́ bá a ti mọ̀. bá a pè ní Distinct rédíò, bá a sì pè ní DNC rédíò, iléeṣẹ́ kan náà là á pè rí. bẹ́ẹ̀ bá lọ wẹ́bsáìtì wa ní www.distinctradio.com kétékété lẹ́ẹ̀mọ́ gbọ́ wa tẹ́sí máa jẹ̀gbádùn gbogbo àwọn ètò wa tá a ti lálẹ̀ lọ́kan ọ̀jọ̀kan. Distinct rédíò
DNC Radio, à ń bẹ lórí iTunes, a wà lórí TuneIn app, à ń bẹ lórí Android, a sì tún ń bẹ lórí BlackBerry World. Gbogbo àwọn application tí mo dá kọ́ bẹ̀ bá ti lọ bẹ̀ kétékété lẹ́ẹ̀mọ́ gbọ́ DNC Radio. Tó bá wá jẹ́ wípé Togo, pé Togo ní bí àṣà àwọn Amẹ́ríkà, àbí ká sọ pọ́ǹdìgò, bóyá nù mọ́tò lẹ́yìn wà, àbí ní orí ìrìn, ẹ wá fẹ́ mọ̀ gbọ́ DNC Radio ọ̀nà tó yá gàràgà, ọ̀nà tó yá ní tààràtà, ẹ̀yẹ sáà ti pé 85723 37. Zero 137 ní nọ́mbà tẹ́ pè tẹ́ fi láǹfààní àti máa gbọ́ wa bẹ́ẹ̀ bá ti pè nọ́mbà ọ̀hún tààràtà lẹ́pọ̀ sí DNC Radio, tẹ́ sì láǹfààní àti máa gbọ́ wa, tẹ́ sì máa jẹ gbádùn ètò àyọkà àròtọ̀ bí ti ń gorí afẹ́fẹ́ ní live. Lórí ètò àyọkà àròtọ̀ abala alábala lètò àyọkà àròtọ̀. Abala àkọ́kọ́ lórí ètò àyọkà àròtọ̀ ńlá pè ní abala àkójọpọ̀ ìròyìn. Abala ẹlẹ́ẹ̀kejì ńlábala òwe lẹ́sìn ọ̀rọ̀. Nígbà tí abala ẹlẹ́ẹ̀kẹta tó sì jẹ́ abala ìwé ìtàn àròsọ. Ká tó wá bọ́ sí abala àkọ́kọ́ tá a pè ní abala àkójọpọ̀ ìròyìn. Ẹ jẹ́ n dókè lọ́nà torí wípé ètò ló lò nígbọ̀wọ́, onígbọ̀wọ́ náà ló sì létò. Ẹ jẹ́ n kàn sáwọn onígbọ̀wọ́ ètò àyọkà àròtọ̀, mo tún padà bọ̀. Event Management present All White Affair with Mr. Bubble, Dr. Adewale Ayuba. Venue, Venus Banquet Hall, 12457 Bisonet Street, Houston, Texas, 77099. Date, Friday, May 22nd, 2015. Ticket, $50 flat. For VIP ticket and more information, contact Princess Kemi Oshodi at 832-725-0744 or Ola Badru at 678-508-9462. All White Affair with Mr. Bubble. Ẹ máa kú lé l'Amẹ́ríkà o, ṣé dáadáa la bá lé Aláyùbá, ṣé mi ò fojú yín. Yerox of Africa Media Productions, iléeṣẹ́ alukoro tí ń gbé àṣà àti ṣe Yorùbá ga lẹ́yìn odi. Gbogbo ẹ̀yin ọmọ Odùduwà nílé àti lẹ́yìn odi nínú gbogbo tá a wá sí ajé lọ. Ẹ má wulẹ̀ mẹ́kàn mọ́ lórí adarí ètò MC tó múnádóko tí mùsèmùsè rẹ̀ sì dá músẹ́músẹ́ láti bá yín darí ètò lórí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe. Akínwọnú Ọláyéròkun, the authentic African MC, ni ó bá yín darí ètò ayẹyẹ yín pẹ̀lú ìjìnlẹ̀ èdè Yorùbá tó gbọngbọ́n, àkànlò ẹwà èdè tó fọgbọ́n yọ, àtẹ̀fẹ̀ tó sòdó, táwọn àlejò yóò sì rẹ́rìn kọ́lálá tí wọ́n sì fìlà tó onírúurú ayẹyẹ tẹ́ fẹ́ ṣe. Ẹ kàn sí Yerox of Africa Media Production lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 281-235-4101. Ibikíbi tẹ́ ti fẹ́ ṣayẹyẹ l'Amẹ́ríkà, ní Canada, London, France, ní Europe, lórílẹ̀‐èdè Nàìjíríà, kódà bó ṣe Iraq àbí Afghanistan, àjọ lọ ni. Yerox of Africa Media Production, God first, the secret of success. Gbogbo gitẹ́lẹ́gbẹ̀dẹ̀ bá fọwọ́ bà tó dún ní dún. Dádì Junior níbo ló dà tẹ́kọ̀ọ́ bí àlùbọ́sà báyìí. Àwọn ọmọ Junior wọ́n ló ń sọ̀rọ̀ báyìí ní òòrí gbọ́ ni. Pé kí ni ọkọ mi? 8th Annual Nigerian Art Fashion and Beauty Awards ní. Níbo ló ti ń ṣẹlẹ̀? Ìlú Houston, Texas ló ti ń ṣẹlẹ̀ ní Hilton Houston Southwest Hotel, 6780 Southwest Freeway, Houston, Texas, 77074. Ìgbà ló ń ṣẹlẹ̀? Ọjọ́ Sátidé ní Sátidé ìyẹn May 30th, 2015 ní dédé aago méje náà ni
ètò yìí bẹ̀rẹ̀ ní Central Time. Fún àwọn information olùgbọ́ lórí website wọn ìyẹn www.nafbawards.org tàbí kẹ́ lọ sórí Facebook page wọn NAFB Awards. ẹ dúró ẹ jẹ́ múra àjọ ń lọ ni o. Bẹ́ẹ̀ ni àjọ ń lọ ni. Ẹ káàbọ̀ padà sórí ètò àyọkà àròtọ̀. Àbàlá tá a bọ́ sí la pè ní kókó, la pè ní àkójọpọ̀ ròyìn. Ẹ wá já wá nǹkan lédìí tàbí ká fìdílé nǹkan ká tara wa lólobó lórí àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin ọ̀sẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Tayọ̀tayọ̀ la fi gba èsì ìbò tó bá lọ nírọ̀wọ́rọsẹ̀ tí ó sì ní kọ́wọ́ nínú. Buhari ni Jonathan ló sọ bẹ́ẹ̀, ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Olórí ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì ó kọ̀wé sí ààrẹ Goodluck Jonathan ṣáájú ọjọ́ ìdìbò Sátidé, ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ nínú àkójọpọ̀ ìròyìn. Iná ẹ̀mí mímọ́ ní òjò APC àti Buhari tí wọ́n ń pètòpèrò láti rán mi lẹ́wọ̀n. Patient Jonathan ló sọ bẹ́ẹ̀, ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Ajagun fẹ̀yìntì Muhammadu Buhari ó bá gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀ ṣáájú ọjọ́ ìbò, ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ń bọ̀. Wọ́n dáná sun ṣọ́ọ̀ṣì Oyèdépò látàrí àtìlẹ́yìn tí ń ṣe fún Goodluck Jonathan. A mú wá fún yín lẹ́kùnrẹ́rẹ́. Ìbò tí ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀, ẹgbẹ́ òṣèlú APC fẹ̀sùn mọ̀dàrúbò pẹ̀lú dandanlà kan ẹgbẹ́ òṣèlú PDP. Ìbò nípínlẹ̀ Ọ̀yọ́ yóò ṣòro fún ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo láti kó gbogbo ipò òṣèlú nílẹ̀. Àwọn èèkàn méjì tó ti ṣe gómìnà rí nípínlẹ̀ Ọ̀yọ́
ní ń bá gómìnà Ajímọ̀bí dupò. Ọjọ́ burúkú èṣù gbómímú, àwọn adigunjalè pa báńkì máníjà àtàwọn èèyàn méje mìíràn nílùú Ọ̀wọ̀. Ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Ẹ jẹ́ ká bọ́ sí abala ẹ̀kúnrẹ́rẹ́ àkójọpọ̀ ìròyìn. Àwọn èèkàn olùdíje méjì nínú ìbò ààrẹ tí ó wáyé lọ́jọ́ Sátidé ọjọ́ 28 oṣù kẹta ni wọ́n ti dìjọ kọwọ́bọ̀wé àlàáfíà nílùú Àbújá, níbi tí wọ́n ti dìjọ fẹnukò láti gba bí èsì ìdìbò ààrẹ bá ti rí, tí ó bá ti jẹ́ wípé èsì ìbò náà àti ìdìbò náà kò ní kọnu kọ́ tàbí mọ̀gòmọ́gó nínú. Ìgbìmọ̀ tí ń rí sí ètò àlàáfíà National Peace Committee ló ṣe kò kárí ìpàdé àlàáfíà ọ̀hún lọ́jọ́ Àlàmísì ọ̀sẹ̀ yìí, níbi tí ààrẹ Goodluck Jonathan tó jẹ́ olùdíje lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP àti ajagunfẹ̀yìntì Muhammadu Buhari ti ẹgbẹ́ òṣèlú APC ti kọwọ́bọ̀wé àlàáfíà. Àwọn méjèèjì wá panupọ̀ ké sí àjọ tí ń ṣètò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà INEC àti àwọn ẹ̀ka aláàbò gbogbo láti ṣe iṣẹ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́ láìsí ìfòyà tàbí ṣègbè lẹ́yìn ẹnikẹ́ni. A ṣèrántí wípé irú àdéhùn àlàáfíà yìí làwọn méjèèjì ti kọ́kọ́ fọwọ́ sí lọ́jọ́ 14 oṣù kínní ọdún yìí láti yàgò fún rògbòdìyàn lákòókò ìdìbò àti lẹ́yìn ìdìbò. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn méjèèjì, ní báyìí tí ìpolongo ìbò ti jẹ́rùrù lọ sí mi,
a padà wá lónìí láti fìdí àdéhùn wa múlẹ̀ látàrí àlàáfíà. Wọ́n tún wá ké sí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo àwọn olólùfẹ́ wọn láti ta kété sí rògbòdìyàn tàbí ohunkóhun tó lè pagidínà ètò ìdìbò tó nírọ̀wọ́rọsẹ̀ nínú. Ìgbìmọ̀ ìpàdé àlàáfíà yìí ni olórí orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ ajagunfẹ̀yìntì Abdulsalami Abubakar kó sòdí tó sì ṣàbójútó kíkọwọ́bọ ìwé àdéhùn àlàáfíà náà lọ́jọ́ àlàmísì ọ̀sẹ̀ yìí nílé ìtura Transcorp Hilton Hotel nílùú Àbújá. Àwọn olùdíje méjèèjì làwọn alága ẹgbẹ́ òṣèlú wọn kọ́wọ́rìn pẹ̀lú wọn. Alhaji Adamu Muazu fún ẹgbẹ́ òṣèlú PDP àti olóyè John Oyegun fún ẹgbẹ́ òṣèlú APC. Olórí ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì ọ̀gbẹ́ni David Cameron ti kọ̀wé sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Dr. Goodluck Jonathan láti rí dájú wípé ìdìbò orílẹ̀-èdè Nàìjíríà tó ń bọ̀ lọ́nà lọ nírọ̀wọ́rọsẹ̀ láìsí mọ̀dàrú tàbí àṣemọ́ṣe kankan. David Cameron ṣèkìlọ̀ wípé kíkọ̀ láti ṣètò ìdìbò ìdìbò tí ò ní jàgídíjàgan nínú ó lè ba orúkọ àti ipò rere tó léde Nàìjíríà wà lágbàáyé jẹ́. Nínú ìwé tó kọ ránṣẹ́ sí ààrẹ Goodluck Jonathan, ó yànnàná pàtàkì tí ètò ìdìbò orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ ní gbogbo ilẹ̀ adúláwọ̀ àti sí orílẹ̀-èdè Nàìjíríà gangan fúnra rẹ̀. Nínú ọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tí ìjọba tiwantiwa rẹ̀ tóbi jù nílẹ̀ adúláwọ̀, àṣeyọrí tí ò lẹ́jà ń bákan nínú ṣe pàtàkì nínú ìdìbò Nàìjíríà. Kìí ṣe fún ọjọ́ iwájú orílẹ̀-èdè Nàìjíríà nìkan, bí kò ṣe pé yóò tún jẹ́ ìtọ́kasí rere fún gbogbo ilẹ̀ adúláwọ̀ lápapọ̀. David Cameron wá jẹ́ kó di mímọ̀ fún ààrẹ Goodluck Jonathan wípé ṣíṣètò ìdìbò tó mọ́yán lórí yóò gbóríyìn fún un gẹ́gẹ́ bí ààrẹ àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀, ó ní ìwúrí ló jẹ́ fún òun fún gbogbo ìgbésẹ̀ ìlọsíwájú tí àjọ INEC gbé láàrin ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn nípasẹ̀ rí i dájú wípé ìdá 80% àwọn olùdìbò ló ti gba káàdì ìdìbò wọn àti àṣeyọrí àyẹ̀wò irinṣẹ́ tí yóò ṣàyẹ̀wò káàdì ìdìbò, èyí tí ó sì yọrí sí rere tó sì fi hàn gbogbo àgbáyé pé àjọ INEC ti gbáradì fún ìdìbò náà. Ó ní àtìlẹ́yìn tí ààrẹ Goodluck Jonathan ṣe fún alága àjọ INEC ọ̀jọ̀gbọ́n Àtàírù Jẹ̀ga láti jẹ́ kí sáà rẹ̀ ó sì máa tẹ̀síwájú ti ṣe àfihàn wípé dídùn lọ́sàn ìdìbò náà ó so. David Cameron kò ṣàfikún ọ̀rọ̀ rẹ̀ wípé látàrí ẹgbẹ̀lẹ́gbẹ̀ ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ṣòfò lẹ́yìn ìdìbò ọdún 2011, ojú àgbáyé kò ní ṣaláìwà lára orílẹ̀-èdè Nàìjíríà. Ó tún ní inú òun dùn bí orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn orílẹ̀-èdè amúlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ṣe kọlu ikọ̀ agbésùnmọ̀mí Boko Haram. Ó wá sí ìlérí àtìlẹ́yìn ilẹ̀ Gẹ̀ẹ́sì fún orílẹ̀-èdè Nàìjíríà nípa ṣíṣe ìrànlọ́wọ́ owó tí iye rẹ̀ jẹ́ mílíọ̀nù 5 pọ́ùn fún ikọ̀ àwọn ọmọ ológun láti dojú ìjà kọ ikọ̀ agbésùnmọ̀mí Boko Haram lórílẹ̀-èdè Nàìjíríà àti agbègbè Lake Chad.
ẹ̀ka ṣọ́ọ̀ṣì Living Faith tí gbogbo ènìyàn mọ̀ sí Winner Chapel tó wà nílùú Gíwá ní olú iléeṣẹ́ ìjọba ìbílẹ̀ Gíwá nípínlẹ̀ Kaduna ni wọ́n ti dáná sun. Ìjọ ọ̀hún tí Bishop Oyedepo dá sílẹ̀ ni àwọn kan tẹ́nikẹ́ni ò dámọ̀ dáná sun nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lógúnjọ́ oṣù kẹta ọdún tá a wà nínú rẹ̀ yìí ní nǹkan bíi agogo 2:30 lọ́sàn-án ní ìjàmbá náà ṣẹlẹ̀ nínú ibi tí wọn kò ti rí ohunkóhun mú jáde nínú ilé ìjọsìn ọ̀hún àfi ìgbà tí gbogbo rẹ̀ jóná kanlẹ̀. ìjọ yìí làwọn kan dáná sun láti fi ẹ̀hónú hàn fífọwọ́ sí tí olùdásílẹ̀ ìjọ ọ̀hún fọwọ́ sí ààrẹ Goodluck Jonathan láti tẹ̀síwájú gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Àtẹ̀jáde kan tó jáde lọ́jọ́ Àlámísì ọ̀sẹ̀ yìí látọ̀dọ̀ ààrẹ ẹgbẹ́ Taraya Masiyawa Nàìjíríà ìyún Haúsá Fúlàní àti Kanuri tó jẹ́ ọmọlẹ́yìn Kristi pẹ̀lú general tí olórí wọn jẹ́ General Isaku Ahmed Dikko àti olùdarí National Institute of Christian Association of Nigeria Sunny Obe tí wọ́n pe àkọlé rẹ̀ ní ìdìbò ọdún 2015 ohun tó ṣeéṣe kó ṣẹlẹ̀ tí wọ́n sì ké sí àjọ aláàbò láti wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá kí wọ́n sì gbógun ti rògbòdìyàn lágbègbè ọ̀hún. Ìṣẹ̀lẹ̀ láabi yìí ló wá ṣe ni ní kàyéfì nígbà tí kò tilẹ̀ sẹ́nikẹ́ni nínú gbogbo àwọn alárékọjá tó gbìyànjú àti ṣèrànlọ́wọ́ láti pa iná ọ̀hún. Ìyàwó ààrẹ Goodluck Jonathan, Patient Jonathan, ló ti tẹnumọ́ wípé olùdíje fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú APC ajagunfẹ̀yìntì Muhammadu Buhari ló ti ń pètèpèrò láti rán òun lẹ́wọ̀n tó bá lọ jáwé olúborí nínú ìdìbò ààrẹ tí yóò wáyé lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí. Ìyàwó ààrẹ Goodluck Jonathan ló sọ ìpàdé ìpolongo òbò tó wáyé nílùú Ìbàdàn di àpéjọ àdúrà nígbà tí ó ń pe iná ẹ̀mí mímọ́ láti wá jó ẹnikẹ́ni tó bá tako ọkọ rẹ̀ run láti ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́ẹ̀kejì. Ó tún wá ké sí gbogbo àwọn èrò tó pé síbẹ̀ láti dìbò fún ẹgbẹ́ òṣèlú PDP. Ó ké sí wọn ó sọ fún wọn láti má tẹ́tí sí ohunkóhun tí ẹgbẹ́ òṣèlú APC bá ń sọ. Ó ní nígbà tí olùdíje wọn wà nípò kí ló ṣe tó ju wípé ó rán àwọn bàbá yín lẹ́wọ̀n lọ. Wọ́n sì ti ń pètè pèrò láti rán òun náà lẹ́wọ̀n. Iná ẹ̀mí mímọ́ o, iná ẹ̀mí mímọ́ o, iná ẹ̀mí mímọ́ o ní ariwo tí ìyàwó ààrẹ Goodluck Jonathan pa níbi ìpàdé ìta gbangba ìpolongo ìbò ọ̀hún. Ó tún ní ọkọ̀ rélùwé ti dé ìpínlẹ̀ Ọ̀yọ́ àti pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èrò tó wà níbi ìpolongo ọ̀hún ni ò rí ọkọ̀ ojú irin rélùwé rí. Ó fi kún ó ní òun pàápàá ọmọ pínísí lòun wà nígbà tó ń fojú rí ọkọ̀ rélùwé gbẹ̀yìn, àmọ́ ìjọba PDP ti mú ọkọ̀ rélùwé padà. Olùdíje fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú APC ajagunfẹ̀yìntì Muhammadu Buhari bá gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀ ṣáájú ọjọ́ ìdìbò ààrẹ tí yóò wáyé lọ́jọ́ 28
oṣù kẹta tí í ṣe ọjọ́ sátidé ọ̀sẹ̀ yìí. Nínú ọ̀rọ̀ rẹ̀, ó dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ènìyàn fún àtìlẹ́yìn wọn lórí ìpolongo òbò rẹ̀ jákèjádò tìbútòrò orílẹ̀-èdè Nàìjíríà àti lókè òkun láti jẹ́ kó di mímọ̀ wípé àyípadà rere gbọ́dọ̀ dé bá orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ìgbà kẹrin nìyí tí òun ó jáde láti díje fún ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ó sọ pé ìfẹ́ orílẹ̀-èdè Nàìjíríà ló múmú láyé òun àti pé òun mọ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà lè gòkè àgbà lágbàáyé àti pé ìfẹ́ inú òun ni kí orílẹ̀-èdè Nàìjíríà ní adarí rere tí yóò mú kí ògo orílẹ̀-èdè Nàìjíríà tó farasin búyọ. Ó ní kò tí ì sí nínú ìtàn rí wípé orílẹ̀-èdè Nàìjíríà fi gbogbo agbára àti ìtara bí irú eléyìí wá aṣíwájú rere. Ó dáhùn ó ní àkókò nìyí fún àǹfààní tó pọ̀ rẹpẹtẹ àti ìparun tó burú jọjọ. Ó wá kù sọ́wọ́ adarí tó yé yéké tó sì mọ̀ wípé ẹ̀kúnrẹ́rẹ́ ní bákan náà làwọn ọ̀nà méjèèjì wọ̀nyí àfi kí òun wá ààyè tó tọ́ fún orílẹ̀-èdè Nàìjíríà láàrin àwọn orílẹ̀-èdè tó ti gòkè àgbà lágbàáyé. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀, ó ní ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ló tóbi jù nílẹ̀ adúláwọ̀. Síbẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà làwọn ènìyàn tí ṣe àtòsí bá múlẹ̀ jùlọ wà. Àǹfààní ńlá lèyí sì jẹ́ fún orílẹ̀-èdè Nàìjíríà láti tún ìpín rẹ̀ yàn nípa àyípadà rere. Ó fi kún wípé ìjọba tóun kò ní fààyè gba ìwà ìjẹkújẹ. Nítorí náà àyípadà tóun béèrè fún ni àyípadà kúrò nínú ìjọba tí kò kó ọ̀rọ̀ ará ìlú lọ́kàn, tí ìwà jẹgúdújẹrá àti ìnákùná owó ìlú kò sì jámọ́ nǹkan kan lójú ìjọba ọ̀hún. Ó wá ké sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti yàgò fún rògbòdìyàn bó tilẹ̀ wù kó kéré mọ́. Ó sì tún ké sí gbogbo àwọn òṣìṣẹ́ aláàbò, ẹ̀ka ìdájọ́ àti gbogbo àwọn tó ní ojúṣe kan tàbí èkejì lábẹ́ òfin láti dáàbò bo ìjọba àwarawa, kí wọ́n sì rántí wípé ojúṣe wọn sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni láti rí dájú pé orílẹ̀-èdè Nàìjíríà kò túká kò sì di ibùdó ogun àti ọ̀tẹ̀. Bó ti kù ọjọ́ méjì péré kí ìdìbò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà wáyé, ọ̀rọ̀ náà ti wá di ọ̀rọ̀ àfiwé ìlẹ̀kẹ̀ jálé mọ́jà síta. Ẹgbẹ́ òṣèlú APC ó ti tú àṣírí ìpètèpèrò ẹgbẹ́ òṣèlú PDP láti ṣe mọ̀dàrú ìdìbò ààrẹ. Ní dandan láti rí i dájú wípé ààrẹ Goodluck Jonathan ló borí nínú ìdìbò náà nípa lílo àwọn ẹ̀ṣọ́ aláàbò láti ṣe mọ̀gbòmọ́gbò ìbò. Ẹgbẹ́ òṣèlú APC ń sọ̀rọ̀ látẹnu akọ̀wé ẹgbẹ́ òṣèlú náà Alhaji Lai Muhammed níbi ìpàdé oníròyìn tó wáyé nílùú Èkó lọ́jọ́ Àlàmísì ọ̀sẹ̀ yìí. Ọ̀gbẹ́ni Lai Muhammed ní ẹgbẹ́ òṣèlú PDP ti parí gbogbo ètò láti dá àwọn jàǹdùkú sí gbogbo ibùdó ìbò láti lè lé àwọn olùdìbò ní sàságìrì lẹ́yìn tí wọ́n bá ti ṣàyẹ̀wò orúkọ wọn tán níbùdó ìbò. Lẹ́yìn èyí ni àwọn ọlọ́pàá àti àwọn ọmọ ológun
yóò wá dé láti lé àwọn jàǹdùkú lọ tí wọ́n sì gbé àwọn òṣìṣẹ́ ìdìbò àti gbogbo ohun èlò ìdìbò lọ láti lọ sí wọ́n lọ́jọ́ síbì kan níbi tí wọ́n ó ti fi tìpátìkúùkù mú àwọn òṣìṣẹ́ ìdìbò láti jẹ́ kí wọ́n kó àwọn ìwé ìdìbò tí wọ́n ti tẹ̀ka sí fún ẹgbẹ́ òṣèlú PDP sínú àpótí ìdìbò. Alhaji Lai Muhammed ní ẹgbẹ́ òṣèlú PDP ti ṣètò owó tabua láti gbé fún àwọn òṣìṣẹ́ ìdìbò kí wọ́n bá lè fún wọn láàyè láti ṣe mọ̀dàrú ìdìbò, ṣùgbọ́n tí wọ́n bá wá kọ̀ jálẹ̀ àwọn jàǹdùkú ẹgbẹ́ òṣèlú PDP àti àwọn òṣìṣẹ́ aláàbò yóò sì da ibùdó ìdìbò ọ̀hún rú. Igbákejì gómìnà ìpínlẹ̀ Ondo Ali Ọlánúsì tó fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ bọ́ sínú ẹgbẹ́ òṣèlú APC láàárọ̀ ọjọ́ Àlàmísì ọ̀sẹ̀ yìí ló ti sọ ìdí rẹ̀ tí òun fi gbé ìgbésẹ̀ ọ̀hún. Nínú ọ̀rọ̀ rẹ̀, ọ̀gbẹ́ni Ọlánúsì sọ wípé òun pinnu láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC nítorí wípé òun mọ̀ wípé nínú ẹgbẹ́ òṣèlú APC ni ìdájọ́ àìṣègbè, àìfigbá kan bọ̀ kan nínú àti ìwà àparò kan ògajù kan ló wà. Ó ní òun ti wá ṣetán láti kó gbogbo àwọn alátìlẹyìn òun àti gbogbo àwọn olólùfẹ́ òun lọ sínú ẹgbẹ́ òṣèlú APC. Ó ní ìgbésẹ̀ yìí ló ń gbé lákòókò yìí láti lè jẹ́ kí àlàáfíà, ìfẹsẹ̀múlẹ̀ àti ìjọba rere kó jọba nípínlẹ̀ Ondo ní àríwá ìwọ̀ oòrùn àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Ọ̀gbẹ́ni Ọlánúsì ní gbọ́nmi sí omi òtó ti wà láàrin rẹ̀ àti gómìnà ìpínlẹ̀ Ondo Dr. Mímíkò. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àtẹnudẹ́nu wípé Ọ̀yọ́ kì í síyàn lẹ́ẹ̀mejì, tó sì jẹ́ wípé lóòótọ́
ni kò tíì sí gómìnà kan tó wọlé ìdìbò lẹ́ẹ̀mejì léraléra nípínlẹ̀ Ọ̀yọ́. A jẹ́ wípé gómìnà Abíọ́lá Ajímọ̀bí láti lè padà wọlé ìdìbò lẹ́ẹ̀kejì kò ní ṣaláì mú ìnira lọ́wọ́. Okùn náà yóò lè dán ẹni o, nítorí wípé àwọn mẹ́ta lára àwọn olùdíje fún ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ló jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn, nígbà tí àwọn méjì nínú àwọn tí ó ń bá gómìnà Ajímọ̀bí figagbága sì jẹ́ àwọn tó ti ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ rí. Olóyè Àlàó Akálà tó wá láti inú ẹgbẹ́ òṣèlú Labour Party, sẹ́nitọ́ Ọládàjà ti ẹgbẹ́ òṣèlú Accord Party àti sẹ́nitọ́ Fọlárìn tí ẹgbẹ́ òṣèlú PDP fà kalẹ̀ làwọn mẹ́tẹ̀ẹ̀ta jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn. Àmọ́ pẹ̀lú agbára tó wà ní ìkáwọ́ gómìnà Abíọ́lá Ajímọ̀bí tí ó sì jẹ́ wípé òun náà ń gbé igbá láti díje fún ipò gómìnà lẹ́ẹ̀kejì, ọ̀rọ̀ náà yóò le díẹ̀ nítorí wípé gbogbo àwọn tó jẹ́ èèkàn tó sì jẹ́ àwọn mẹ́rin tí ọjọ́ ń dupò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ní gbogbo àwọn mẹ́rẹ̀ẹ̀rin ló ti ní ìrírí nípa òṣèlú tí ìmọ̀ òṣèlú tó sì yí wọn nínú po. Tí ọ̀rọ̀ náà bá wá rí báyìí, a jẹ́ wípé ọ̀rọ̀ náà kò ní ṣaláìkù sí ọ̀dọ̀ àwọn olùdìbò ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àrídájú fi hàn wípé ìjọba ìbílẹ̀ mẹ́tàdínlọ́gbọ̀n ló wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́, nígbà tí 11 nínú àwọn ìjọba ìbílẹ̀ ọ̀hún sì wà ní àárín gbùngbùn ìlú Ìbàdàn tí àwọn ìjọba ìbílẹ̀ yòókù sì wà ní òkè Ògùn. Tí ó bá wá jẹ́ wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àtẹnudẹ́nu náà wípé Ìbàdàn àbí Ọ̀yọ́ kìí ṣèyàn lẹ́ẹ̀mejì, tí ọ̀rọ̀ náà sì ṣe bẹ́ẹ̀ tó sì rí bẹ́ẹ̀, a jẹ́ wípé ipò àti dé ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ kò sí láàrin gómìnà Ajímọ̀bí tó wá látinú ẹgbẹ́ òṣèlú APC tàbí gómìnà tẹ́lẹ̀ rí Àlàó Akálà ti ẹgbẹ́ òṣèlú Labour Party tàbí sẹ́nitọ́ Rasheed Ládọjà ti ẹgbẹ́ òṣèlú Accord. Ìròyìn tàbí kásẹ̀ àkójọpọ̀ ìròyìn ńlẹ̀ lọ́sẹ̀ yìí ló sọ wípé ọjọ́ burúkú èṣù gbomimu, àwọn adigunjalè wọ́n pa mọ́níjà báǹkì àti àwọn èèyàn 7 mìíràn ní ìlú Ọ̀wọ̀. Ní ìlú Ọ̀wọ̀ ní ọ̀sán gangan ọjọ́ àlàmísì ọ̀sẹ̀ yìí ní
ìjọba ìbílẹ̀ Ọ̀wọ̀ tó wà ní ìpínlẹ̀ Ondo ni àwọn adigunjalè ti yabo ilé ìfowópamọ́ mẹ́rin tí wọ́n sì digunjalè tí wọ́n sì pa ọ̀kan lára àwọn mọ́níjà ilé ìfowópamọ́ ọ̀hún àti àwọn èèyàn méje mìíràn. Nínú àtẹ̀jáde tí ó tẹ ikọ̀ ìròyìn lọ́wọ́, a gbọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ wákàtí ni àwọn adigunjalè náà fi ṣọṣẹ́ tí kò sì sí ẹnikẹ́ni tí ó gbìyànjú tí kò sì sí ẹnikẹ́ni tó dí wọn lọ́wọ́ láti ṣiṣẹ́ láabi wọn. Ìwádìí fi hàn wípé gbogbo ibùdó tí àwọn ọlọ́pàá dúró sí tí wọ́n ti ń ṣe àyẹ̀wò àti ọ̀píntótó ni wọ́n ti sá lọ kúrò lákòókò tí àwọn adigunjalè ọ̀hún ń ṣiṣẹ́, tí àwọn aráàlú sì ń kígbe lálá tí kò sì sí ọlọ́pàá kan ṣoṣo tó tilẹ̀ yọjú tàbí gbìyànjú láti dí àwọn adigunjalè ọ̀hún lọ́wọ́. Ìbílà èdè lọ́sẹ̀ yìí lábala àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ tí ń bọ̀ látọ̀ má kójọpọ̀ ìròyìn wá ṣé ti gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò àyọkà àròtọ̀ ní BNC rédíò. Ká tó wá bọ́ sí abala tó kàn tá a pè ní abala òwe lẹ́sìn ọ̀rọ̀, ẹ̀jẹ̀ ìdókè lọ́ọ̀nà ẹ̀jẹ̀ tó kà sáwọn onígbọ̀wé ètò àyọkà àròtọ̀. Dr. Adewale Ayuba, venue Venus Banquet Hall, 12457 Bisonet Street, Houston, Texas, 77099. Date, Friday, May 22nd, 2015. Ticket, $50 flat. For VIP ticket and more information, contact Princess Kemi Oshodi at 832-725-0744 or Ola Badru at 678-508-9462. All white affair with Mr. Bubble. ẹ máa kú lé l'Amẹ́ríkà o, ṣé dáadáa la bá lé Aláyùbá, ṣé mi ò fojú yín sọ́nà o. Yes o, ẹ̀yin tèmi ní Houston, Texas, I Dr. Adewale Ayuba. All my fans in Houston, Texas, I'm coming live and direct. You're gonna enjoy it. Bring your wife, bring your children. Lady, bring your husband. It's gonna be fantastic. We bother now. Finally, we don't hammer now. So don't pay now. Wale, Baba God now. Victory Entertainment and Miles International present the 5th annual Ankara Festival. Ankara Festival 2015. Come, let's celebrate our cultural heritage in style, art, and music. Ankara Festival will be coming up on Friday, April 24th, 2015 at the People's Convention Center, Irving, Texas. Address 2710 West Irving Boulevard, Irving, Texas 75061. Music will be supplied by Fade Love, Brass and the Reggae Band, King Adekola Rockin, and Wale Victory himself. For ticket booking and reservation, please visit our website at www.eventbrite.com.
AnkaraFestivalTexas.com, www.AnkaraFestivalTexas.com, or call 817-323-7208 or 817-726-2237. Ankara Festival. Distinct Furniture tó ti gbára mi wọ̀lú iléeṣẹ́ alálùbáríkà tí ń ta furniture gbàlódé tó bóde òní mu tó sì lálòpẹ́ bíi sofas, sectionals, beds, dining set, Asian pieces àti decorations lóríṣiríṣi àrà lówó tí ò gajara lọ. Gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba ṣẹ̀ṣẹ̀ jogún ilé tuntun fún tẹ̀sí ń wá furniture tó yanrantí tówó rẹ̀ sì ṣe rẹ́gí pẹ̀lú bọ́jẹ́ẹ̀tì yín ẹ má wulẹ̀ sòpò jìnnà. Distinct Furniture ní ẹ ká lọ. Online shopping wà ní Distinct Furniture. Ẹ lọ sí wẹ́bsáìtì wọn www.ufusa.net. àwọn alágbàtà wọn tó wà lágbègbè yóò sì bá yín fi mọ́tò kó délé yín gbẹ̀rẹ́gbẹ̀rẹ́. ẹ pè Distinct Furniture lórí fóònù wọn 952-212-6527 kẹ̀sì darapọ̀ mọ́ gbòyè tí ń jàǹfààní furniture gbàlódé pẹ̀lú owó pọ́kú. lẹ́ẹ̀kan sí nọ́mbà ìgbọ́rọ̀ bá ní sọ̀rọ̀ Distinct Furniture 952-212-6527. Distinct Furniture inú létò rẹwà lélẹ́dùmarè ń gbé. Listen attentively, I'm going to bounce away Fuji Shemba. Fairdeal Entertainment present Bonsway Night featuring Dr. Adewale Ayuba, the Bonsway King. Bonsway Night will be held at the People's Convention Center, 2710 West Ivan Boulevard, Ivan, Texas, 75061. Date, May 30, 2015, and the time is 9 p.m. prompt. For gate fee, free pass with Ankara, $20 regular fee, and $50 for VIP. For Ankara, contact T&K Fashion, 469-499-4432 or call Wally at 817-323-7208, Marisa at 817-707-3593. For table reservation, call Wally 817-323-7208, Toyosi at 682-551-5769. Bonsuena. We happy people, we make you happy. mo tún gbọ́rọ̀ àgbà dé o. ẹ jẹ́ tí ẹ gbọ́ ọ̀rọ̀ àgbà bí ó ṣe lówùrọ̀ ó pẹ́ títí àṣẹ lọ́jọ́ alẹ́. ẹ káàbọ̀ padà sórí ètò àyọkà àròtọ̀ ní BNC rédíò. nọ́mbà tẹ́ fi láǹfààní àti bá wa dá sí abala tá a bọ́ sí báyìí lórí ètò àyọkà àròtọ̀ tá a pè ní abala òwe lẹ́sìn ọ̀rọ̀. nọ́mbà tẹ́ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín lórí fóònù yín tẹ́ fi pè wọlé tẹ́ fi láǹfààní àti bá wa parí òwe tá a mú wá lọ́sẹ̀ yìí, òwe Yorùbá tá a pa lọ́sẹ̀ yìí. ẹ bá wa parí òwe ọ̀hún, àwọn sọ̀bẹ̀rẹ̀ òwe ọ̀hún, èyí ó sì bá wa parí rẹ̀. bá a parí òwe ọ̀hún tán ẹ bá wa sọ̀rọ̀ ní fẹ́rẹ́fẹ́ àkókò táwọn bàbá wa wọ́n lórí òwe ọ̀hún àti bí ìṣẹ̀lẹ̀ tí wọ́n ti lórí òwe ọ̀hún. nọ́mbà tẹ́ fi wá pè wọlé tẹ́ fi láǹfààní àti bá wa dá sí ètò àyọkà àròtọ̀ lábala òwe lẹ́sìn ọ̀rọ̀. nọ́mbà ọ̀hún ni 817-717-5685. wọ́n tún pè nọ́mbà lẹ́ẹ̀kan sí 817-717-5685. lẹ́ẹ̀fi pè wọlé tẹ́ẹ̀fì láǹfààní àti bá wa pa láti bá a parí òwe àwọn bàbá wa tá a mú wa lọ́sẹ̀ yìí. òwe tá a mú wa lọ́sẹ̀ yìí lórí ètò àyọkà àròtọ̀ lábala òwe lẹ́sìn ọ̀rọ̀, òwe Yorùbá tá a mú wa.
ìbẹ̀rẹ̀ ìwé ọ̀hún ló sọ wípé ẹ̀sọ̀ pẹ̀lẹ́ lejò ẹ̀já àmọ̀débẹ̀ kó lè bá yé wa ní ọ̀pọ̀lọpọ̀ òwe Yorùbá ló bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀sọ̀ pẹ̀lẹ́ ẹ̀já sọ wípé ẹ̀já àmọ̀débí ẹ̀sọ̀ pẹ̀lẹ́ lejò bàbá wa bá kò ní má sọ pé ẹ̀sọ̀ pẹ̀lẹ́ lejò níbi wọ́n parí òwe òkú sí ìṣèbí tó òwe òkú parí sínú òun níbi wọ́n parí sí bàbá wa ríyàn pè wọlé láàrin ìṣẹ́jú péréte bàbá rẹ̀ nìkẹ́ni pè wọlé lórí 817-717-5685 bàbá ríyàn pè wọlé láti bá wa dá sí láti bá wa parí òwe òkú bàbá wa ríyàn kankan pè wọlé á parí òwe òkú á sì yàn náà rẹ̀ ní fẹ́rẹ́fẹ́ ẹ̀yẹ ìdókè lọ́nà tó tó ń padà bọ̀. mo tún gbọ́rọ̀ àgbà dé o. ẹ jẹ́ tí ẹ gbọ́ ọ̀rọ̀ àgbà bí ó ṣe lówùrọ̀ ó pẹ́ títí àṣẹ lọ́jọ́ alẹ́. òwe tá a mú wá lọ́sẹ̀ yìí lábala òwe lẹ́sìn ọ̀rọ̀ lórí ètò àyọkà àrọ̀ ọ̀tọ̀ òwe àwọn bàbá wa nílẹ̀ Yorùbá nílẹ̀ Káàárọ̀ Oòjíire òwe tá a mú wá ní ìbẹ̀rẹ̀ ìwé ọ̀hún ló sọ wípé ẹ̀sọ̀ pẹ̀lẹ́ lejò ìbẹ̀rẹ̀ ìwé ọ̀hún ó débi tó wí ọ̀hún parí sí ìṣèbí ọ̀ parí sínú ẹ̀sọ̀ pẹ̀lẹ́ lejò bàbá wa ríyàn pè wọlé láàrin ìṣẹ́jú 2 sí 3 bàbá rẹ̀ nìkẹ́ni pè wọlé láti bá wa parí òwe ọ̀hún kẹ̀sì bá wa yànnàná ní fẹ́rẹ́fẹ́ ìrú àkókò táwọn Yorùbá tí wọ́n lórí òwe ọ̀hún ìrú àkókò tí wọ́n parí òwe ọ̀hún àti irú bí ìṣẹ̀lẹ̀ tí Yorùbá ti máa parí wọ́n ti máa pòwe ẹ̀sọ̀ pẹ̀lẹ́ lejò ẹ parí òwe ọ̀hún ẹ sì bá wa yànnàná rẹ̀ ní fẹ́rẹ́fẹ́ nọ́mbà tẹ́ fi pè wọlé tẹ́ fi láǹfààní àti dá sétò ètò àyọkà àròtọ̀ lábala òwe lẹ́sìn ọ̀rọ̀ nọ́mbà ọ̀hún ni 817-717-5685 tó gbọ́ lẹ́ẹ̀kan sí 817-717 ìpè ti wọlé ẹ̀já gbàgbọ́ tó wọlé. hello ẹ káalẹ́ o. ẹ káalẹ́ o alàgbà Adékúnlé Adéìtẹ́. ẹ kú dédé àsìkò yìí o. o bàbá ẹ̀lẹ́. kí n tó tíráì òwe kílẹ̀ bùn mi. pẹ̀lú àṣẹ lọ́wọ́ olóòtú mi ara tíkẹ́ẹ̀tì ní ẹ lọ rí ìdìbò orílẹ̀-èdè Nàìjíríà sátidé tí ń bọ̀. ó dà báwọn ẹ̀sọ̀ pẹ̀lẹ́ lejò gàgbọ́n. òwe ìhùn ó wá bá àsìkò tá a wà yìí mu. àwọn àgbàlagbà téèyàn bá ń ṣe gìràgìrà ó dàbí pé irú àsìkò yẹn ni wọ́n mọ̀ ń lo irú òwe pé ó sì ṣe pẹ̀lẹ́ ẹ̀wọ́n mọ̀ yìí ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀sọ̀ pẹ̀lẹ́ lejò gàgbọ́n. ṣe mọ̀ pé igi àgbọn yóò mọ̀ dán bọ́rọ́bọ́rọ́ ni béjò bá wá fi sùúrù mugun ejò àti gòkè ejò náà yóò ṣe bákan béjò ṣe lè sáré gun igi bóyá bí igi ọdán o àbí igi oṣe o àbí igi àràbà o àbí igi kígi míì béjò ṣe lè sáré gun ejò lè sáré gàgbọ́n bẹ́ẹ̀. òun làwọn Yorùbá fi ń sọrú ọ̀rọ̀ náà pé ẹ̀sọ̀ pẹ̀lẹ́ lejò gàgbọ́n ọmọ tó bá ń ṣe gìràgìrà tó fẹ́ fi wàdùwàdù wá nǹkan tí ò tọ́ sí
wọ́n lè lórú òwe náà fún. Ẹ ṣeun. Ẹ ṣeun àdúpẹ́ àgbà òní tán lórílẹ̀ alàgbà Adékúnlé Adéìtẹ́ láti Maryland àwọn ni wọ́n pàwúrò àwọn náà parí òwe Yorùbá ọ̀hún òwe lẹ́nu ọ̀pá lágbára láwùjọ bí ẹ̀mí pààyàn. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ lejò ń dàgbọ́n ẹ̀sọ̀ pẹ̀lẹ́ lejò ń dàgbọ́n báwọn bàbá wa wọ́n ti kù ní òun ẹ̀sọ̀ pẹ̀lẹ́ lejò ń dàgbọ́n. Àlàyé tí alàgbà Adékúnlé Adéìtẹ́ tí wọ́n ṣe fún wa lórí òwe ọ̀hún òun náà lè ti gbọ́ ó sì ní gẹ́lẹ́ náà ní igi àgbọn ara igi àgbọn ara tiẹ̀ máa ń dán bọ́rọ́bọ́rọ́ ni kò dàbí àwọn igi míì igi àgbọn ìsábà igi àgbọn ìlẹ́ka ó lòkè pátápátá ibi ọba ti yọ ewé lókè pátápátá ìjẹ̀lẹ̀ka rẹ̀ wà igi àgbọn sì rèé igi àgbọn àmọ́ ga fíofíò méjì ọ̀pọ̀ wá fẹsọ̀ pẹ̀lẹ́ tí ọba fi rọmọ tí ọba fẹsọ̀ pẹ̀lẹ́ ejò tá a bá wá rí jò lórí àgbọn àbẹ́yàn sápà èèyàn sálábà pàdé ejò níbi tó ti ń gungi àgbọn ẹ rí i pé ẹ̀sọ̀ pẹ̀lẹ́ yọ̀ọ̀rọ̀ àmọ́ lọ bìrìpé ní ọ̀rọ̀ àmọ́ lọ kò ní dàbí bó ti lè sáré gungi ọdán àti bó ti lè sáré gungi àràbà bó gungi ìrókò kò ní dàbẹ́ ẹ̀sọ̀ pẹ̀lẹ́ yọ̀ọ̀rọ̀ àmọ́ nǹkan lọ. Gẹ́gẹ́ bí alàgbà Adékúnlé Adéìtẹ́ sì wọ́n ti ṣàlàyé bí wọ́n ti yànnà náà rẹ̀ àwọn bàbá wa àgbà wa máa lò wọ́n láti ṣe kìlọ̀kìlọ̀ fún yẹn bí yẹn bá ń ṣe gìràgìrà àbí yẹn ń ṣe ọfẹ́ fi wàdùwàdù wà tí ọ̀tọ̀ tí àkókò rẹ̀ tí tó wàá fi ọfẹ́ fi wàdùwàdù ọfẹ́ fi wá nǹkan ọ̀hún àbí yẹn fẹ́ fi wà wára ṣe kankan àbí yẹn fẹ́ bínú òdì àwọn Yorùbá máa pa òkè ìsọ̀pẹ̀lẹ́ lè jù gàgbọ́n ẹ̀sọ̀ pẹ̀lẹ́ lè jù gàgbọ́n àwọn àpáwò lọ́kùn ẹ̀sọ̀ pẹ̀lẹ́ lè jù gàgbọ́n torí wípé lẹ́yìn bá fi wàdùwàdù lẹ́yìn bá ìjádà lórí kọ́ Yorùbá láì fi wàdùwàdù jádà lórí kọ́ ẹni bá fi wàdùwàdù tó fi yọ̀dà lórí kọ́ ní nínú àpọ̀ ìdààmú ìdàṣeéṣe kó sábàrú ẹ̀ bẹ́ẹ̀ lẹ́sẹ̀ lẹ́yìn bá fi wàdùwàdù lẹ́yìn bá fi ṣe tí ọ̀tá gbà rẹ̀ ètò ọ̀tá gbà rẹ̀ kíkà àbí tí àkókò rẹ̀ ètò àbí bá àkókò rẹ̀ tiẹ̀ gan ti fi tẹ̀ tó ṣùgbọ́n lẹ́ni òun tí ò sí ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ tá a fi pàbùkù pẹ̀lẹ́ àmọ́ ìdíwọ́ ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ èwo ọ̀rọ̀ ọ̀hún a sì máa dá pọn àmọ́ ìdírògbòdìyàn ó sì lè kúrò níbẹ̀ kókó sínú ìyọnu tó ìdínà tí o bá fi pàrọ̀ òwe ẹ̀fẹ́ kò wé ọkùn àmọ́ òwe ọkùn fi ṣe kìlọ̀ ṣe gàyàwó tẹ̀jẹ́jẹ́ o ṣe gàyàwó ẹ̀sọ̀ pẹ̀lẹ́ ìlejò gàgbọ́n o ẹ̀sọ̀ pẹ̀lẹ́ ìlejò gàgbọ́n kan fi gbọ̀wọ́ ìwé òwe bẹ́ẹ̀ wọ́n fi ṣe kìlọ̀kìlọ̀ wọ́n fi Yorùbá máa fi ṣe kìlọ̀kìlọ̀ fún yẹn wọ́n sì máa fi dẹ́lù bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ bóyá ẹnìkan ti ṣe gìràjà lórí kankan ó ti fi wàdùwàdù ó ti fi bàtọ́ dáa jẹ́ àtẹnìkan ti ṣe wàdùwàdù ó ti kóra rẹ̀ sínú ìyọnu tí ò yẹ kó kóra rẹ̀ sí tí Yorùbá wá fẹ́ fi rú ọ̀rọ̀ bẹ́ẹ̀ tán fẹ́ fi dẹ́lù bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ Yorùbá máa pàrọ̀ wípé wọ́n wípé ìtọ́jú orí bá fún lágbájá kò ní pé kọ̀ọ̀nà sùúrù sí torí pé kọ̀ mọ̀ pé ẹ̀sọ̀ pẹ̀lẹ́ lejò gàgbọ́n kò yẹ ni pé ẹ̀sọ̀ pẹ̀lẹ́ lejò gàgbọ́n ẹ̀sọ̀ pẹ̀lẹ́ lejò gàgbọ́n ẹ̀sọ̀ pẹ̀lẹ́ lejò gàgbọ́n fi ṣe kìlọ̀kìlọ̀ ẹni àfẹ́ fọ̀rọ̀ bọ́ Yorùbá máa fi rú bẹ́ẹ̀ máa fi ṣe kìlọ̀kìlọ̀ òwe tá a mú wá lọ́sẹ̀ inú lábala òwe lẹ́sìn ọ̀rọ̀ ìwúrí ètò àyọkà àròpọ̀ àdúpẹ́ lọ́wọ́ alàgbà Adékúnlé Adéìtẹ́ tí wọ́n tó wọlé tí wọ́n sì bá wa parí òwúrọ̀ pé àgbà òwe pọ́n lórí ẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba. ká tó wá di wípé a pọ̀ sí abala tó gbé ìwúrí ètò àyọkà àròpọ̀ lọ́sẹ̀ yìí tá a pè ní abala ìwé ìtàn àròsọ ìwé tá a ti ń kà ní sáà yìí ìwé ìtàn àròsọ tá a ń kà ní sáà yìí lórí ètò àyọkà àròpọ̀ lábala ìwé ìtàn àròsọ láti olùkọ́ lápapọ̀ léèwé ọ̀hún ní ọ̀gbìn tí kì í sàpà lápapọ̀ léèwé ọ̀hún akẹ́wọ̀ náà lá ìwé òkun ìrìn àtọ́kùnrin ìrìn náà ni mo kọ̀wé ọ̀hún láìpẹ́ láì dènà pẹ̀lú ìbéèrè gbogbo èèyàn olùfẹ́ ètò àyọkà àròpọ̀ ìwé ọ̀hún ló wà lárọ̀ọ́wọ́tó gbogbo wa lọ́mọ wà lárọ̀ọ́wọ́tó gbogbo wa yóò sì wà lórí èèbò
àlàǹfààní àti kàwé ọ̀hún látòrí íńtánẹ́ẹ̀tì agbára ọlọ́run bá ẹ̀jẹ̀ wá tókè lọ́nà ẹ̀jẹ̀ tó tókè lọ́nà àpàdà dé wá bọ́ sí àgbàlá ìwé ìta òsọ òkú padà bọ̀. ẹ kú déédé àsìkò yìí o gbogbo jàmọ́ mi èmi Adékílékún Àrẹ̀mú Olódòdẹ ló tún dé pẹ̀lú ọ̀rọ̀ kàbìtì látòrí ìtẹ́ àánú kàǹkà ọ̀rọ̀ tó finú mi ṣe lé ẹ̀rìmọ̀ ọ̀rọ̀ tó fàtàrí mi ṣe yẹ̀wù torí kó lè dáa fún kó wá wa ni ọ̀rọ̀ mi ó ṣe bí ẹ ń pọ̀ díẹ̀ lónìí nítorí àwọn ọ̀bàyéjẹ́ tí wọ́n kóra wọn jọ yìí náà ni ìdìbò kù sí dẹ̀dẹ̀ ó kọjọ́ bíi 3 péré àmọ́ ká tó dìbò ẹ̀jẹ̀ àṣírà wa létí ní wéré kíá ìkìlọ̀ ló dé fún gbogbo ẹ̀yin ọ̀jẹ̀lú tẹ̀ ń pera yín lóṣèlú ẹ̀yin ọ̀bàyéjẹ́ tẹ̀ ń gbowó ẹ̀jẹ̀ ẹgbẹ́ òṣèlú yòówù kẹ́ ẹ lè wà ìbá ṣe PDP ní ìbá ṣe APC bó ṣe AD ní àbí APGA UPN ní tiẹ̀ ní àbí Labour Party ẹgbẹ́ yòówù kẹ́ ẹ lè wà ẹ̀tẹ́ ti wèrè kẹ́ ẹ gbọ́ mi. Yorùbá ní orin ní ṣáájú ọ̀tẹ̀ bẹ́ẹ̀ sì ni ìkìlọ̀ ní ṣáájú èpè torí pé ìṣẹ́ ní pẹ̀rú èpè ní polè ilẹ̀ dídà ní pọ̀ rẹ́ àdàbí tẹ́ ríhun ó jà ó jèpè lọ. wàyí o àtèpè àtàdàbí láfi wá kọ́ yín lọ́rùn lónìí torí pé orí tútù àtorí gbígbẹ tọ́lọ́run ọba mi kójọ sílùú Nàìjíríà wọ́n ní mọ́ wí fún yín pé ó ti tó gẹ́ gbogbo títàn tẹ́ ń tàn wá jẹ yìí ó ti tó gẹ́ ẹjẹ́ àdìbò wá fẹ́ni tó wù wá gbogbo ẹ̀yin tẹ́ gbowó lọ́wọ́ lágbájá tẹ́ tún gbà lọ́wọ́ tàmẹ̀dù àdàbí òbíyín o tẹ́ bá torí owó dá wàhálà alẹ́ tẹ́ bá torí owó dọ́là àbówó náírà tẹ́ wá fẹ́ fèrú gbàbùkún lọ́wọ́ ọmọ Nàìjíríà ikú ẹ̀sín nígbẹ̀yìn irú yín ìṣọba ní ìṣèjòyè ìṣolówó ìṣemẹ̀kúnnù nígbà tí ìṣoògùn bẹ́ẹ̀ bá wá torí owó tẹ́ fẹ́ dọkọ̀ democracy inú tẹ́ fẹ́ torí owó tẹ́ fẹ́ ràbò tẹ́ fẹ́ tàbò tẹ́ fẹ́ túbò ta ikú oró òun nìpín irú yín o tọmọtọmọ tẹ́ bá gba lẹ́sìnì látara Samuel Doe ẹ mọ́ gba lẹ́sìnì látara Gbagbo àdàbí náà ló dá fún gbogbo wọn Charles Taylor alágbára àjọsí ń kọ́ ó dàlú ẹ̀rú tán Liberia ó tún mú Sierra Leone mọ́ àtìmọ́lé ló wà báyìí ò bí ọ̀bọ tí ń fi ṣòkòtò péńpé roko ọba Wùmí Àwé ẹni tọ́lọ́run ò lè mú Ọlọ́run ọba ò tí ì ṣẹ̀dá olúwa ẹ̀ torí pé ohun tí tán léegun ọdún ọmọ alágbà ó fowó rà ká láti fi jẹ̀kọ́ ni Wùmí oyekóye tí wọ́n bá fún ọ rántí pé wà àtúbọ̀tán rẹ ló ń gbà wọn o kó o mọ̀ nà tán mọ́ o torí pé pẹ́rẹ́ tó o bá ti nà tán ìdájọ́ Elédùmarè bẹ̀rẹ̀ sí ní rọ̀jò lé ọ lórí bí ọ̀wàrà òjò nù ìwọ tó o pera rẹ ń Kristẹni o sì ń ta àwọn èèyàn jẹ o wá náírà mélòó kan lé wọn lọ́wọ́ àwọn arìndìn náà wá ń jó wọ́n ń yọ̀ wọ́n ń tọ́jú ọ̀la àwọn ọmọ wọn rántí ìwé Bíbélì mímọ́ o nínú ìwé Ìfihàn orí 22 ẹsẹ̀ 12 ó ní èmi ń bọ̀ kánkán èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti san fún oníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ wọn. Alukurani alápọ̀nlé náà sọ̀rọ̀ ó tún fi punishment sí nínú Suratul Humaza ó ní wáyélú lèkólè umazati lumazati ó ní ègbé ni fún yín ẹ̀yin abúnilójú ẹni àtẹ̀yin abúnilẹ́yìn ẹni ẹ̀yin tí ń gbàbọ̀dẹ̀ fún wa lójú wa àti lẹ́yìn wa l'Alukurani ń bá wí yìí o ẹ̀yin abúnijẹ́ fẹ́yìn sí ó ní alazijamọ́ àmọ́ọ̀là wàhádàdà o ẹ̀yin tẹ́ ń kó owó jọ tẹ́ tún kàlákàtúnkà yà ázabu ànàmọ́ọ̀là wàhálàdà o tẹ́ wá rò bíi pé ẹ ṣe gbére ńlẹ̀ ayé pé tí ẹ̀ ní kú mọ́ kàlàlà yóò lè bànzá ànàfẹ̀lẹ̀ hùtàmọ̀tẹ̀ ó ní dájúdájú àáfìrú yín sọ̀kò sínú náà hùtàmọ́tò ni ègbé ni fún yín o gbogbo ẹ̀yin àṣebàjẹ́ ìbáàjẹ́ àfáà ni ìbáàjẹ́ pàìtọ́ ni kódà kójú lórí àwo ẹ ṣòfò ńlé ayé ẹ tún ṣòfò gbangba àlìkíámọ̀ àdàbí tẹ́ ẹ bá fowó àjọ ní gbogbo Nàìjíríà ṣararindin gbogbo ẹ̀yin tẹ́ wà ń di ìbàjẹ́ tẹ́ ń ṣàkìtìyàn àpò ara yín tẹ́ wá ń parọ́ fún wa tọ́ inú rírun ní ìpẹ̀tù òsúkè ní pàgbọ̀nrín ewé àtàkì kátà lágbára lọ́wọ́ àwọn tó tẹ Nàìjíríà dó òfò lómi ẹ̀fọ́ ṣe òfò gbogbo yín ò ṣe àdàbí tẹ́ ẹ bá ronú pé ìwàdà kó tó dijọ́ sátidé kẹ́ ẹ foníkálukú wálẹ̀ kádìbò fẹ́ni tó wù wá kẹ́ ẹ sì jẹ́ ni ó bá wọlé ó ṣèjọba àmọ́ tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ gbọ́ tẹ́ ẹ ya létí lápá tẹ́ ẹ fẹ́ ṣòjóró òbò Ọlọ́run tó fi Samuel Doe ṣẹ̀sín yóò fi yín ṣẹ̀sín nígbà tí ìṣóògùn àlọ́bọ̀ Ọlọ́run tó dójú tàbáṣà tó ṣàbáṣà báṣabàṣá yóò ṣẹ̀yìn náà báṣabàṣá ní olúwa mi tó ṣe lọ́rẹ́ ń gbágbò ń gbò tó ṣẹ̀gbọ̀n mọ́ látàrí gbọ̀ngbọ̀ngbọ̀n yóò ṣẹ̀yìn náà ń gbò ọ̀bọ̀ Ọlọ́run tó gbaṣọ yìí lára Charles Taylor tó wá dáṣọ ẹ̀wọ̀n fún yóò dáṣọ ẹ̀wọ̀n fẹ́yìn náà nígbà tí ìṣòògùn gbogbo ẹni bá ń gbèrò kí Nàìjíríà bàjẹ́ ìṣọkùnrin ni ìṣobìnrin ni ìṣọmọdé ìṣàgbàlagbà ilẹ̀kùnlé olókùú kì í nísinmi o wọn ò ní nísinmi ìsinmi ó jìnnà sí gbogbo orú wọn akọ aláǹgbá kì í ṣẹ̀rùn méjì o ilé ògbá ọ̀nà ògbá ìǹtẹ̀wé àràgbá
gbogbo ẹ̀yin ọ̀bàyéjẹ́ tó fẹ́ torí owó tẹ́ ẹ fẹ́ sàrọ̀ ọmọdọ́mọ wa sínú ìgbèkùn ṣọ̀pọ̀nà arógbà àjì yóò bá ń gbójú lọ́wọ́ yín o ẹ mọ̀ gbénu lẹ́gbùrú òde ni ẹ̀yin ìkà ẹ̀yin àgbà àyà tẹ́ ẹ rán náà ńlẹ̀ tẹ́ ẹ ní ká mọ̀ tọ̀gbẹ́ ogun lákàáyé o oúnjẹ rẹ ni ọ́ o kò mọ̀ fẹ̀jẹ̀ wọn ṣe tó bá wù ọ́ eléyìí kì í ṣèpè o kì í sì sọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú kan torí bó ṣe wà ń líkì bẹ́ẹ̀ náà ló wà ń gbàǹjà ẹ̀yin aráàlú tìyín náà ń bẹ lára yín o ìwọ tó dàbí ẹni pé o fẹ́ yóò pònú díẹ̀ tó fẹ́ torí búrẹ́dì pọ́n nǹkan tó fẹ́ talé ayé rẹ ìbásàn kó ronú wò kó tó tẹ̀ka o torí kó bí ara rẹ léèrè kẹrosíìnì gálọ́ọ̀nù kan tí wọ́n fún ọ yìí kí gan ló ràn nínú ọ̀rọ̀ ilé ayé rẹ àwọn tó fẹ́ dìbò fún wọ̀nyí ẹsẹ̀ ni wọ́n mọ̀ fi ń rìn níjẹ̀ lò kó tó di pé wọ́n dépò ńgbọ́n dépò tán lẹ́yìn bí ọ̀sẹ̀ mélòó kan Range Rover ni wọ́n fi ń tẹ̀rọ̀ fọ́ sí ọlá o ìwọ sì rèé ojoyè kò páàsì kò fẹ́ẹ̀lì kò kóhun kíláàsì kan náà ǹjẹ́ wọn bá ṣèjọba dáadáa bí wọn a máa fowó lé ọ kiri bí ronú rẹ wo ọ̀rẹ́ mi dìbò fẹ́ tọkàn rẹ bá mú nítorí ọjọ́ ọ̀la àwọn ọmọ rẹ náà ni o lónìí èmi ò wá láti sọ fún yín pé nìkan ló dáa n ò sì pé nìkan ni òṣùwọ̀n ẹ tẹ̀ ẹ́ sójú ẹ̀ fẹ́ntẹ́ ẹ bá fẹ́ bí wọ́n bá fún yín lówó èmi ò pé ẹ mọ́ gbà o ṣùgbọ́n dìbò fẹ́ tọkàn rẹ bá mú mọ́ jẹ́ kí wọ́n tàn ẹ́ jẹ mọ́ jẹ́ kí wọ́n kó gulegule lé ọ láyà mọ́ sì jẹ́ kí sílè mélòó kan tí wọ́n fún ọ kó balẹ̀ ayé rẹ jẹ́ èyí tí mo rí ní wí náà rí o èmi Adékílékún Àrẹ̀mú ọmọ aníkí láyà bí ìbọn ǹjẹ́ ẹ̀yin àgbàlagbà ẹ̀yin tẹ́ ń bẹ́ẹ̀ bí wọ́n ti ń fi gbọ́ ògùn rọ̀gùn ẹ̀yin àgbàlagbà ẹ̀yin tẹ́ ń bẹ́ẹ̀ bí wọ́n ti ń fi àwo òrìṣà àrò òrìṣà ẹ̀yin ìyá mi àgbàlagbà tẹ́ ń bẹ lóde ẹ̀mú tótó ẹ̀yin ayé tẹ́ ń bẹ ní mẹ̀sí àyúnpọ̀nrín ẹ̀yin tí ń bẹ ní mọ̀rẹ̀ àgbádà ẹ gbọ̀rọ̀ ẹnu mi yẹ̀wò lónìí o ẹ wá fàṣẹ sí ẹ̀yin ìyá àgbà tẹ́ ń bẹ ń di ìrókò ní dẹ̀ta ẹ̀yin ẹ̀rù jẹ̀jẹ̀ tí ń bẹ lóríta mẹ́ta àgbáǹsáálá ẹ gbọ̀rọ̀ ẹnu mi yẹ̀wò torí pé ọ̀rọ̀ ti jáde àṣẹ́gun ohun mo wí lónìí àrọ̀ mọ́ àṣẹ òrìṣà ẹnu mi o àṣẹ òrìṣà ẹnu mi àṣẹ ọ̀rọ̀ ẹnu mi o àṣẹ ọ̀rọ̀ ẹnu mi èyí ń bá wí lólódùmarè ó gbà àṣẹ ọ̀rọ̀ ẹnu mi ire o. ọ̀rọ̀ kàǹkà ọ̀rọ̀ kàbìtì òdodo ọ̀rọ̀ ẹ̀já gbọ́ ká sì lè lórí ẹ̀já gbọ́ ká sì ṣàtúnṣe lè lórí àmúwákùnmí láti fi ṣíra wa létí gbogbo ẹ̀yàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nílé lájò pàápàá àwa tá a wà nílẹ̀-èdè ẹ̀yìn tẹ́ wà nílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ lẹ́sìn kópa àtìpé nínú ìdìbò tí ó pọ̀ jù lọ́jọ́ Sátidé tí ń bọ̀ lọ́sẹ̀ yìí èlò jẹ́ àmì wá ká fi sì í létí káwọn ìjìnlẹ̀ lórí torí wípé nípọ̀ àwọn tẹ̀ẹ́tẹ̀ẹ́ láyé ìjọ òun ṣùgbọ́n lákòókò tá a wà yìí ojú ni wọ́n mú tó ìwọ tó ọba ti wá ronú àbí ìwọ tí ẹyẹ sọ wípé ìwọ tó sì wípé ìpinnu rẹ tẹ́lẹ̀ kò ní wípé ọ̀pọ̀ àwọn dàbí ọ̀pọ̀ àwọn bá kò tí ì ọ̀pọ̀ àwọn ìbò ọ̀fẹ́ fọwọ́ àwọn orílẹ̀-èdè Nàìjíríà ọ̀fẹ́ fàáyé padà ọ̀rọ̀ kàbìtì ọ̀rọ̀ ìlú ti gbọ́ wọn ìwé inú rẹ̀ lọ́mọ jẹ́ gbogbo ẹ̀kọ́ tẹ́ ẹ̀ bá jẹ́ ti ẹ̀mí gbogbo àwọn tá a lè orílẹ̀-èdè Nàìjíríà ní tòótọ́. Ètò sì jẹ́ ìdàkejì tó wà ní ọ̀rọ̀ ọ̀hún. Lọ́mọ jẹ́ gbogbo táwọn gbogbo àwọn èèyàn tó sì pé wọ́n lòdì sí orílẹ̀-èdè Nàìjíríà ó sì tẹ̀síwájú
wọ́n lòdì kálà wọ́n lòdì sí pé kálàáfíà ìjọba lórílẹ̀‐èdè nàìjíríà tí wọ́n lòdì sí kí ìjọba rere kó dé káyọ̀ lè rẹ mọ̀ káyọ̀ lè kó lè dẹ́ mọ̀tòmọ̀ wà lọ́rùn. Gbogbo àwọn tó bá lòdì sí ìgbésí ayé àlàáfíà orílẹ̀‐èdè nàìjíríà èpètè pẹ̀lú ọ̀rọ̀ tàbí tí wọ́n jẹ́ tí wọ́n bá ṣe ọlọ́wọ́ bá. Bá a ti tẹ̀sí ilé tí lọ́sẹ̀ bá a ti tẹ̀sí ilé tí lónìí lórí ètò ọ̀lọ́gà àròpọ̀ a tún bẹ̀ lórí ètò ìfura lọ́la torí wípé ìbá sọ̀rọ̀ lórí ètò ìfura lọ́la tá a papọ̀ lè rẹ̀ bí ìkìlọ̀ apá kejì àti sapá kìíní ìkìlọ̀ ní ìkẹ́bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn apá kejì ìkìlọ̀ bá wà lọ́la àtọ̀tọ̀ àti ọlọ́run bá ọ̀pọ̀ tàbí tí àtúntò bá tó tẹ̀lé wá láti ṣíra wà létí níbi ìkọlá ẹ̀já gbọ́ káwọn ilé orí ẹ̀já gbọ́ ká sì ṣàtúnṣe. Ìrèlú tí òkú rí ìrèlú là sọ̀rọ̀ àtàrí ìdìbò tí ń pọ̀ náà dẹ̀dẹ̀ nídìí nàìjíríà ìdìbò tí ọ̀rọ̀ ẹlọ́jọ́ sátidé dídùn lọ́sàlọ́sọ ìrèlú ló sì jásí pẹ̀lú àṣẹ ìdùnnú. Ọ̀gá agogo 4:00 ti pẹ́ jù o ó yẹ ká ti wà níbẹ̀ yẹn kí agogo 4 tó lù kí a lè rí dájú wípé gbogbo ètò ti tò kí ó tó di wípé àwọn àlejò máa dé. Kò burú ṣé nǹkan bí aago 7 dára. Àkànbí oníyàwó bíbí béèrè ẹ jọ̀wọ́ ẹ má jókòó ju àsìkò yẹn lọ tí ẹ fi máa dé. Àìbùkí sọ fún un bí ó ti ń sìn jáde bọ́ sí ìta. Ibi tá a ti dànù gbóòlò lọ́sẹ̀ tó kọjá lábala ìwé tàròsọ lórí ìwé tàǹkàtà àpapọ̀lé rẹ̀ ní ọ̀gbìn tí kì í sápà. Ibẹ̀ náà láàbò ti gbé kíkà rẹ̀ lọ́sẹ̀ yìí. Bí wọ́n ti rìn dé ibi tí Àkànbí gbé mọ́tò rẹ̀ sí wọ́n dúró mọ́ ara mọ́tò. Àìbùkí sọ̀rọ̀ ó ní ọ̀gá èmi tẹ́ wá fi àbúrò yín tì sí jẹ́ èmi tẹ́ wá fi àbúrò yín tì sí jẹ́ kí ló dé tí kò fi lè dúró sí ilé yín. Àkànbí oníyàwó bíbí dáhùn ó ní Àìbùkí mo ti sọ fún ọ pé mo máa mú ìyàwó wá fún ọ. Ìyẹn ni wípé ìyàwó lẹ mú wá fún mi. Bẹ́ẹ̀ ni bí ìbídùn kò bá rẹwà tó lójú rẹ kí o sọ fún mi. Ìbídùn ní ẹ̀gbọ́n níwájú ìyẹn náà kò tí ì wọlé ọkọ. Àmọ́ ìwà ìbídùn tutù ju tirẹ̀ lọ. Ìbídùn kì í ṣe ìmẹ́lẹ́ ó jáfáfá bẹ́ẹ̀ ni kì í ṣe oníṣekúṣe. Kódà bí mo ti ń wo ọmọbìnrin yẹn kò tí ì mọkùnrin rí rárá. Ṣé obìnrin náà ní ẹ̀pọ́nlé tó báyìí? Ẹnu yín má dùn gan-an ni o. Kódà iṣẹ́ ìjọba tẹ́ ń ṣe kì í ṣe ọ̀nà yín. Olóṣèlú ló yẹ kí ẹ jẹ́. Irinṣẹ́ gidi ni ẹ sì máa jẹ́ lásìkò ìpolongo ìbò. Ẹni tí ẹ bá bá sọ̀rọ̀ tí kò bá dìbò fún yín àjẹ́ wípé onítàn kò lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin láti dìbò ni. Obìnrin tó jẹ́ wípé kẹ̀lẹ̀bẹ̀ ní ọ̀rọ̀ wọn ju gbogbo rẹ̀ lọ. Ṣé àsìkò tí mo wà yìí ni ó wáyé kí ẹ kó ọ̀rọ̀ obìnrin lé mi láyà? Ó ṣẹ̀ṣẹ̀ wá yé mi wípé ẹni tá a ní kó fẹ́ni lójú ata ló fi sẹ́nu. Ẹni tí a ní ká fẹ̀yìntì ẹ̀gbọ́n ló fi sọ́wọ́. Ẹni a fẹ̀yìntì wípé ká mu dídùn ọsàn kíkan ló ń fúnni mu. Ó ti wá yé mi yéké wípé ẹni agbójú okùn lé òjẹ́ ni agba. Kò burú ẹni ọ̀rẹ́ dàpọ̀ má fi ṣèbínú. Ẹni abínibí ń dání. Júdásì tó súnmọ́ Jésù òun náà ló folùgbàlà hàn fáwọn ọ̀tá. Kò burú kò bàjẹ́ èmi náà ti fara mọ́. Ṣé bí ẹni tẹ́ ẹ máa bà ní orúkọ jẹ́ ni ẹ̀ ń wá? Tí mo bá ní dandan mi ò fẹ́ ìyàwó tí mo fi àké kọ́rí wípé tipátipá kí ẹ máa mú ìbídùn àbí kí ni ẹ porúkọ rẹ̀ lọ. Ìyẹn wá mú ilé lẹ́sẹẹsẹ yóò ní kí gbogbo aráyé wá wo bọ̀dá àkúra. Á ní kí gbogbo èèyàn wá wo gédé tí ò lè ṣe. Á ní kí wọ́n wá wo ọkùnrin tí ò lè bú gẹ̀dẹ̀.
àwọn aláìmọ̀kan bíi tirẹ̀ ó wàá sọ èmi Gbàdàmọ́sí Àìbùkí ariwo ọládì ajá àánú ìwé àwọn aláìsọ wọn wàá máa pè mí ní orúkọ tí kì í ṣe tèmi. Àkànbí oníyọ̀ bèbí dáhùn ó ní Àìbùkí ńṣe ni ò bá kúkú sọ fún wa wípé o ti di akéwì. Àìbùkí tún ní wàhálà tẹ kó sí mi láyà kó wá ti ju ti ìrònú akéwì lọ àbí tani kò mọ̀ wípé àpọ́n rọrùn ó sàn ju lọ́kọ láyà ìnísinmi lọ. Àìbùkí kì í ṣe wípé mo fẹ́ láti kó wàhálà kankan sí ọ láyà. Àkànbí sọ̀rọ̀ pẹ̀lú òtútù tí ó dàbí wípé ó ń bẹ̀bẹ̀ tàbí pàrọwà. Mo fẹ́ kó o mọ̀ dájú wípé èrò àwọn ènìyàn nípa rẹ lórí àìtí ìníyàwó rẹ kò dára rárá. Àwọn kan sọ wípé ọtí àmujù rẹ ò ní kò jẹ́ kí o níyàwó. Àwọn kan ní Àìbùkí dáhùn lójijì ó gé ọ̀rọ̀ má kàn bí oníyàwó bèbí lẹ́nu. Ọ̀gá ìṣòro táwọn yẹn nìyẹn o, ẹ jẹ́ kí wọ́n máa wí bẹ́ẹ̀ kiri. N kò yá owó lọ́wọ́ bá bẹ́ẹ̀ nìkan fi mu ọtí. Bí mo mu ọtí mi ò múye mọ́. Ọ̀mùtí kì í ṣàpà, owó ọwọ́ rẹ̀ ló ná. Àkànbí dáhùn bẹ́ẹ̀ ni ọ̀mùtí kì í ṣàpà, owó ọwọ́ rẹ̀ ló ná. Àmọ́ ìgbà ara là á búra, ẹnìkan kì í bú Ṣàngó nígbà ẹ̀rùn. Wo mí Àìbùkí ara alẹ́ ní mọ̀lámọ́dí wèrè lára àtà ó pé ìwọ gẹ́gẹ́ bí ọ̀gá nílé iṣẹ́ ìjọba ṣé owó ní ká sọ pé kò sí ní ọwọ́ rẹ ni àbí ipò. Fún àpẹẹrẹ kí ni o fẹ́ kí àwọn ọ̀rẹ́ rẹ sọ nípa rẹ kí ló fẹ́ kí àwọn ọ̀rẹ́ rẹ tó fẹ́ gbà lálejò sọ nípa rẹ tí wọ́n bá gbọ́ pé o kò ní ìyàwó ní ilé àbí ta ni kò ní ìyàwó tàbí ti bí ọmọ nínú wọn bí wọ́n ti ní ìyàwó ní ilé bẹ́ẹ̀ ni wọ́n tún ní àlè sí ìta bó sì mọ̀ dájú wípé a máa rí ẹni tó máa gbé ọmọbìnrin wá sí òde fàájì ní òní nínú wọn. Bí Àkànbí oníyọ̀ bíbí ti sọ báyìí ó kan Àìbùkí lọ tààrà sí ọ̀dọ̀ Pẹ̀ǹkẹ̀lẹ̀ ó mi orí láti fi hàn wípé òdodo ni ọ̀rọ̀ tí Àkànbí ń sọ. Àkànbí wo ojú rẹ̀ ọkàn rẹ̀ sọ fún un wípé láìsí àní-àní ọ̀rọ̀ ń bọ́ sí Àìbùkí ní akínyẹmí ara ó ń bá ọ̀rọ̀ rẹ̀ lọ. Kí ni ká ti wá pé ìwọ gangan tí o fẹ́ gbàlejò àbí irú ọmọ wípé àpọ́nlé kò sí fún ọba tí kò ní olórí. Irú ọjọ́ òní ìwọ pẹ̀lú ọmọbìnrin àmúyangàn kan ni ó yẹ kí ẹnìjọ wà ní ibẹ̀ yàtọ̀ sí òde fàájì. Àìbùkí ó yẹ kó o ti ní ìyàwó nílé ó sì yẹ kí o ti bímọ. Kò burú ọ̀gá mo ti gbọ́ wọ́n máa rò ó ẹ jẹ́ kí n lọ bá ìbídùn àbí ẹ kúkú ti mú wá fún mi láti fi ṣe aya. Ó rẹ́rìn-ín Àkànbí oníyọ̀ bíbí náà bú sẹ́rìn wọ́n bu ara wọn lọ́wọ́. Àkànbí sọ fún Àìbùkí oníyọ̀ bíbí pé kí ó má pẹ́ láti wá gbé àwọn. Àkànbí bọ́ sí inú mọ́tò rẹ̀ ó pa ilẹ̀kùn dé ó ṣí iná mọ́tò ó mórí lé ọ̀nà ilé rẹ̀. Alọ́wọ́ má jayé ẹ̀yin lẹ́mọ̀. Àwọn tó láyé lánàá làwọn ti kú wọ́n ti lọ. Alọ́wọ́ má jayé ẹ̀yin lẹ́mọ̀. Àwọn tó láyé lánàá làwọn ti kú wọ́n ti lọ.
bí àìbùkí ti ń padà wọlé ó ṣàkíyèsí wípé ìbídùn ti ń palẹ̀ inú yàrá mọ́. ìbídùn kó àwọn aṣọ àìbùkí tí ó dọ̀tí èyí tí àìbùkí rọ́jọ sórí àga kúrò. ó ká aṣọ tí àìbùkí fi tẹ́ bẹ́ẹ̀dì kúrò. aṣọ náà dọ̀tí rékọjá ààlà. ó dúdú níbi ọwọ́ ìgbèrí fún èérí ọjọ́ pípẹ́. bẹ́ẹ̀ ló ń dán. ìbínú tẹ́ aṣọ náà sílẹ̀. ó kó àwọn aṣọ tí ó wà lórí àga sí inú rẹ̀. ó dì í papọ̀. ó gbé sí ẹ̀gbẹ́ kan. ó palẹ̀ àwọn abọ́ oúnjẹ tó fọ́n káàkiri ní ilẹ̀ mọ́. bí ó ti gbé abọ́ ọlọ́mọrí tí ó wà ní abẹ́ tábìlì tí ó ṣí ìdérí abọ́ náà ni àwọn ìsínkànnì tú jáde. òórùn kíkan bo gbogbo inú ilé. lẹ́sẹ̀kẹsẹ̀ àìbùkí rántí pé abọ́ yìí ni òun fi ra àmàlà ní ìjẹrin ní ọ̀dọ̀ ìyá pupa alámàlà. bí ó sì ti jẹ àmàlà anú rẹ̀ tán ló ti tẹ́ abẹ́ tábìlì ní ibi tí ìbínú ti gbé e jáde nísinsìnyí. páálá gbẹ̀gìrì àti ewédú àbùlà tí àìbùkí gbà sí orí àmàlà tó ṣẹ́kù sínú abọ́ yìí ti wu olú yípo inú abọ́. bẹ́ẹ̀ ni àwọn ìdí ń ṣe mùkúnmùkún láàrin àwọn egungun ẹran àjẹkù àìbùkí. ìbínú kò tilẹ̀ ṣe bí ìgbà tí ìdọ̀tí yìí jọ lójú rárá. kò fi ọwọ́ di imú, kò síntọ́, bẹ́ẹ̀ ni kò rojú tàbí pòṣé bí àìbùkí ti lérò wípé yóò ṣe. ó bọ́ sí inú yàrá ìdáná. ó bu omi nínú ike ńlá tí omi wà nínú rẹ̀. ó ṣẹ́ omi sí inú abọ́ yìí. ó kó gbogbo abọ́ náà bọ́ sí yàrá ìdáná láti fọ̀. èyí jọ àìbùkí lójú púpọ̀ ṣùgbọ́n kò sọ̀rọ̀. bó tilẹ̀ fẹ́ sọ̀rọ̀ kí ni ó fẹ́ wí? àwíjàre wo ló wà lẹ́nu ẹ̀gbọ́n tí wọ́n ká mọ́ orí ìyàwó àbúrò rẹ̀? àìbùkí wo ìbínú títí ó mi ẹnu pìn. ó jókòó sí etí bẹ́ẹ̀dì. ìbínú ó jókòó sí etí bẹ́ẹ̀dì. ìbínú padà wọ inú yàrá láti ilé ìdáná pẹ̀lú ìgbálẹ̀ ní ọwọ́ rẹ̀. ó dáhùn, bọ́dá ẹ jọ̀ọ́ ẹ má bínú, ẹ jẹ́ kí n yára gbá ilẹ̀ nítorí àlejò lè wọlé kí n lè tètè wá fọ àwọn aṣọ yín tó dọ̀tí. bí àìbùkí ti gbọ́ báyìí orí rẹ̀ wú. ó dáhùn ó ní, ìbídùn ò ṣe òkú ìtọ́jú mi. ó dájú sáká wípé orí ẹni kọ́ ọ ní ẹ̀kọ́, ìwọ náà sì gba ẹ̀kọ́ dáadáa. bí gbogbo obìnrin bá rí bíi tirẹ̀ yìí ó dá mi lójú pé ayé yóò ti dára jù báyìí lọ. kí ni ó tí ì ṣe? ìbídùn dáhùn, àní kí ọlọ́run ṣàṣe wá ní ọ̀rẹ́ ara wa. ní àsìkò tí mo wọnú ilé yìí èyí náà mọ̀ wípé ẹ ti ní ìyàwó tí èmi ìbídùn àyọ̀ká yàtọ̀. ọ̀rọ̀ méjì nínú ọ̀rọ̀ ìbídùn ṣe àìbùkí ní kàyéfì. ó rò lọ́kàn ó ní, àbí ìbídùn ti kó dé pátápátá ni? tó bá rí bẹ́ẹ̀ ṣé kò ní ẹrù kankan ni? àbí tí a bá sọ wípé ayé di ayé ọ̀làjú tí ọ̀pọ̀ àwọn ọmọbìnrin ìwòyí kò dúró kí wọ́n sì wọ́n ní sùlọ́kà fún ọkùnrin tí wọ́n fi máa ń kó ti ọkọ láti dìjọ máa gbé papọ̀. ṣùgbọ́n ó yẹ kí ìbínú tiẹ̀ mú bí ó ṣe aṣọ ìpààrọ̀ kan ṣoṣo. ṣé kì í ṣe wípé bùkátà ńlá ni àkànbí oníyàwó wa kó sí mi láyà báyìí? ní ayé tí ó ti di ayé ọkọ gbé igbá tí ń gbé àgbọ̀n, bóyá ni kì í ṣe wípé orí pátá ni olúwa rẹ̀ ó ti bẹ̀rẹ̀ ìnáwó lórí ọmọbìnrin yìí? àbí ta ni ó sọ fún ìbínú wípé òun wá ìyàwó? kí ni ó sì fi ìbínú lọ́kàn balẹ̀ wípé òun ti rí ọkọ? ṣé ó rí ní iwájú orí mi ni wípé mò ń wá ìyàwó ni? tí mo bá tiẹ̀ máa fẹ́ ìyàwó rárá ní èyí tí mi ò ní èrò pé ó lè bọ́ sí ní ọdún 15 sí àsìkò yìí, mi ò lè fẹ́ obìnrin tí kò ní iṣẹ́ tó dáa lọ́wọ́. kò mà sí àyè fún liability lọ́dọ̀ tèmi o. àwítàwí ó ní tí òun máa yàtọ̀ nínú gbogbo obìnrin tí mo ti ń fẹ́. wọn ló sọ fún pé mo ti ní ìyàwó rí? àbí ọmọbìnrin yìí rò wípé mi ò lórí obìnrin ni? èmi kì í máa ṣe aláàmúbọ́ ní tèmi. èló ni wọ́n mókun múndíá tí adélébọ̀ wá rin àrìnwọ́dì. bí èrò yìí ti ń lọ lọ́wọ́ ní ọkàn àìbùkí, ìbídùn gbá ilẹ̀ dé ibi tí ó jókòó sí. ìbídùn tún ní, ẹ bá mi gbé ẹsẹ̀ sókè. bí àìbùkí ti gbọ́ báyìí ọkàn rẹ̀ sọ kìjì. kíá èrò tí ó ń lọ lọ́kàn rẹ̀ sá lọ. ó dàbò ní, má bínú dákun, òkú iṣẹ́ kò ṣe mùdúpẹ́. ìbídùn gbá ilẹ̀ tán. ó fọ gbogbo abọ́ oúnjẹ. ó fọ gbogbo àwọn aṣọ àìbùkí tí ó dọ̀tí.
bí ó ti fọ aṣọ tán ní ẹ̀yìnkùlé ó wọlé ó kọjú sí Àbùkí ó ní bọ̀dá iná oúnjẹ wo la máa ṣe kí n yára dáná kí bọ̀dá Àkànbí tó padà dé. bí Àbùkí ti gbọ́ báyìí orí rẹ̀ kò lọ pé kì í ṣe pé kò sí owó láti fi dá iná ní ọwọ́ rẹ̀ ṣùgbọ́n Àbùkí kò dá iná rí láti nǹkan bí oṣù mẹ́rin tó ti kó dé inú ilé rẹ̀ yìí. ó máa ń ra oúnjẹ jẹ ni ṣebí adákàjẹ òkúkú lójú àánú. lóòótọ́ ni gbogbo èròjà ìdáná pé sí inú ilé Àbùkí ṣùgbọ́n gbogbo wọn ti dógun rabidun. síbi ilé rẹ̀ ti gbọlúdé aláǹtakùn ti ta òwúdí ojú ìsásun rẹ̀ ṣùgbọ́n o ìyá ẹlẹ́kọ̀ọ́ tàbí ìyá alámàlà kò wá sìn ní owó nítorí Àbùkí kì í gba àwọn oúnjẹ débi pé ẹnìkan wàá sìn lówó. Àbùkí dáhùn ó nawọ́ sí ojú agogo tí ó wà ní ọrùn ọwọ́ rẹ̀. ìbídùn kò sí àyè fún wa láti dáná oúnjẹ mọ́ báyìí agogo 3 ti kù ìṣẹ́jú 15. so rántí pé aago 3:30 ni mo dá fún ọ̀gá Àkànbí wípé kí wọ́n wá padà gbé wa. kò sí ohun tí o fẹ́ ṣe tó máa ṣe tán kí aago 3:30 tó lù ṣùgbọ́n mo máa júwèé ibìkan fún ọ. ṣé o rí bí o bá ti gba ẹ̀gbẹ́ ilé tó wà ní ọ̀kan yẹn. Àbùkí nawọ́ sí ìta láti ojú fèrèsé inú ilé rẹ̀. wàá rí ojú ọ̀nà kan níbẹ̀ tí o bá ti rìn sí iwájú o máa rí ẹnu ọ̀nà ńlá kan níbẹ̀ o máa gba ibẹ̀ jáde sí títí ọlọ́dà tó wá láti Agodi kí o gbé ojú sí òkè sí apá ọ̀tún wàá rí ṣọ́ọ̀bù alámàlà kan níbẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ilé orí òkè. ìyá pupa ni wọ́n máa ń pè ìyá alámàlà yìí àmàlà rẹ̀ dára púpọ̀. bí Àbùkí ti parí àpèjúwe rẹ̀ ìbídùn bú sí ẹ̀rín músẹ́ ṣùgbọ́n kò sọ̀rọ̀. ó wọnú yàrá ìdáná lọ ó jáde pẹ̀lú abọ́ ọlọ́mọrí ńlá kan ní ọwọ́ rẹ̀. Àbùkí kí ọwọ́ bọ àpò ṣòkòtò aṣọ tí ó wọ̀. ó mú 50 náírà lápapọ̀ kan jáde ó fún ìbídùn jáde lọ. bí ó ti ń lọ Àbùkí sọ̀rọ̀ sókè ó ní ìbídùn àbùlà gbẹ̀gìrì àti ewédú ni kí o gbà o tí kò bá sí gbẹ̀gìrì o lè gba ewédú nìkan. ìbídùn tó rẹ́rìn músẹ́ láì bójú wo Àbùkí lẹ́yìn. ó sọ sí inú ọkàn rẹ̀ ó ní ọkùnrin yìí kò mà lójú tì rárá o. abájọ kò lóbìnrin kò ronú ó tún jókòó sósì níbo gan ni òsì sodo sí. láìpẹ́ ìbídùn padà wọ ilé ó gbé abọ́ tí ó fi lọ ra oúnjẹ sí orí tábìlì. Àbùkí súnmọ́ ìdí rẹ̀ ó ṣí ọmọdé abọ́ sí òkè. àmàlà gbígbóná yọrù lala nínú abọ́ àkọ́gani orí gelemọ ó yọrí sókè góńgó. Àbùkí dá tọ́mì ọ̀fun rẹ̀ dá tòlótòló. ṣé ọ̀nà ọ̀fun kúkú ni ọ̀nà ọ̀run bó ṣe bí ohun tí a ó jẹ òní àgbọ̀ ohun tí a ó ṣe. ìbídùn jáde wá láti yàrá ìdáná pẹ̀lú omi tí wọ́n fi sanwó àti omi mímu ní ọwọ́ rẹ̀. ó gbé wọn sí ẹ̀gbẹ́ kan ní orí tábìlì. òun náà jókòó sí orí àga kan ṣoṣo tó wà nínú ìyàrá náà. Àbùkí àti ìbídùn san ọwọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹun. wọ́n gbọ́ ìró mọ́tò tí ó dúró sí ìta. Àbùkí dìde fùú lórí bẹ́ẹ̀dì níbi tí ó jókòó sí. ó yọjú láti ibi fèrèsé ó kọjú sí ìbídùn ó ní Mr. Àkànbí ti dé. Àkànbí bọ́ sílẹ̀ nínú mọ́tò bí ó ti dé ẹnu ọ̀nà àbáwọlé kí ó tó kan ilẹ̀kùn. Àbùkí ní ẹ máa wọlẹ̀ mo ti jẹ́rìí yín wípé ẹ máa dé kí agogo 3:30 tó lù. bí ó ti sọ báyìí Àkànbí oníyọ̀mí bí wọlé ó yẹ agogo ọwọ́ rẹ̀ wò. aago 3 kọjá 20 ìṣẹ́jú. ẹ káàbọ̀ sà. ìbídùn kí Àkànbí ẹ wá jẹun ó ṣe mo dúpẹ́. Àkànbí dá lóhùn.
owó tó bá lọ́wọ́ ó fi lò pàṣára rẹ̀ o. Ojú tó dá owó ṣe tó dá tó bá jù ara rẹ̀ kó ṣe kà á ti jọba. Bóyá lọ́la ìkúlẹ̀ ọlọ́dọ̀ kájọ́ ọlọ́dọ̀ kájọ́ ẹ̀dá kan sí àti. Kíá àìbùkí síwọ́ oúnjẹ ó san owó rẹ̀ ó wọnú yàrá kan lọ láàrin ìṣẹ́jú méjì sí mẹ́ta ó jáde pẹ̀lú bùbá àti ṣòkòtò aláwọ̀ eérú lọ́rùn rẹ̀ aṣọ náà gan ó le pampa ẹ̀gẹ́ dóni ó kí ẹsẹ̀ bọ́ bàtà alábọ̀yọ̀ dúdú tí ó kọ́ mọ̀nàmọ̀nà ìbùdó náà dìde ó pa ilé abọ́ tí wọ́n fi jẹ mọ́ sí yàrá àdáná ó mú gèlè rẹ̀ ní orí bẹ́ẹ̀dì níbi tí ó tú sí nígbà tí ó ń palẹ̀ inú ilé mọ́lẹ̀ kan kò wé ó fi kọ́ ọrùn ni láìsí tàbí ṣùgbọ́n irun tí ó dì ní kò jẹ́ kí ó wé gèlè náà ó fẹ́ fi irun yìí yan gan ni ìdí gan nìyí tí ó fi tú gèlè náà lójú àìbùkí nígbà tí ó dé ní àárọ̀ ṣùkú ní irun náà ó síwìn ní kìnkìn ó ṣe wẹ́rẹ́wẹ́ bẹ́ẹ̀ ló ń dán ìbídùn mú ìborùn rẹ̀ tí ó fi há ìbídùn mú ìborùn rẹ̀ ó fi há abíyá ìborùn yìí kò dọ̀tí ṣùgbọ́n ó hàn lójú pé tí kò bá jẹ́ wípé ìbídùn jogún rẹ̀ ọjọ́ ti pẹ́ tó ti rà á nítorí etí ìborùn náà ti gbó ó sì rọra ya díẹ̀ láàrin abájọ tí ó fi há abíyá ṣé ìborùn tí kò sunwọ̀n àbíyá ní gbé àkànbí oníyọ̀mẹ́bí bọ́ sí ìta ìbínú tẹ̀lé àìbùkí sì wà ní inú ilé bí ó ti ń bọ́ sí yàrá bẹ́ẹ̀ ni ó ń bọ́ sí yàrá ló ń bọ́ sí ẹ̀yìnkùlé ọkàn rẹ̀ sọ fún yín pé ó gbàgbé nǹkan kan àkànbí tẹ fèrè ọkọ̀ ní ìta láti sọ fún yín pé àwọn ti ṣe tán bí àìbùkí ti gbọ́ fèrè mọ́tò bẹ́ẹ̀ ni ó rántí pé rẹ́gàdì tí òun rà ní ìdí arẹrẹ ni òun fẹ́ gbé lọ́wọ́ àìbùkí bọ́ sí ibi ìgbèrí bẹ́ẹ̀dì rẹ̀ ó gbé ọtí rẹ́gàdì tó wà níbẹ̀ ìgò méjì ni ó ti já ìdérí ọ̀kan nínú rẹ̀ kódà ó ti mú dé ìdajì àìbùkí yára sí ìdérí lórí èyí tí ó ti fẹ́rẹ̀ mú dé ìdajì ó dá ẹnu ìgò náà kọ ẹnu díẹ̀ ló kù ó sì mu ọtí inú rẹ̀ tán ó gbọ́ tí fèrè ọkọ̀ àkànbí oníyòbíbí tún dún ní ìta kíá ó gbé ọtí kúrò ní ẹnu ó fi ìdérí dé padà ó gbé padà sí ibi tí ó ti gbé ó bọ́ síta pẹ̀lú rẹ́gàdì tí kò tí ì já ìdérí tirẹ̀ lọ́wọ́ àìbùkí ti ilẹ̀kùn ẹnu ọ̀nà àbáwọlé rẹ̀ pẹ̀lú kọ́kọ́rọ́ ó ń bọ̀ nídìí mọ́tò.
ẹ̀yin lẹ mọ̀. Àwọn tó láyé lánàá làwọn ti kú wọ́n ti lọ. Àwọn máa jayé ẹ̀yin lẹ mọ̀. Àwọn tó láyé lánàá làwọn ti kú wọ́n ti lọ. Ibi la rí dé lọ́sẹ̀ yìí lórí ètò àyọkà àròtọ̀. Ọ̀la láàbùn pàdé lórí ètò ẹ̀fúra ní DNC rédíò aago 9 alẹ́ lọ́jọ́ ọjọ́ Jímọ̀ lẹ́tọ̀ ẹ̀fúra nítorí afẹ́fẹ́ ní DNC rédíò. Bá a ti polongo rẹ̀ bá a ti sọ sí ilé tí látọ̀sẹ̀ tó kọjá ìkìlọ̀ tó jẹ mọ́ ètò ìdìbò tí ń fẹ́ lọ́nà ètò ìdìbò tí ó wáyé lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́jọ́ Sátidé ní àpapọ̀ lè dààmú àfún lọ́sẹ̀ yìí dààmú àfún lọ́la lórí ètò ẹ̀fúra ìkìlọ̀ pàtó apákejì ìkìlọ̀ àti sàpákìní rẹ̀ apákejì rẹ̀ láàbùwá lọ́la pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba. Ǹjẹ́ títí dọ̀la dákun pàdé ara wa níbi DNC rédíò lórí ètò ẹ̀fúra akínwọ̀nú ọ̀la olúwa ṣe ìyẹ́wò fún ọmọ ìyá ẹlẹ́kọ̀ọ́ ló di orílẹ̀-èdè. Mo dágbére pé lọ́sẹ̀ yìí bí ètò àyọkà àròtọ̀ ọjọ́ mẹ́jọ láti pàdé ara wa olúwa ṣe ìgbìmọ̀ rẹ̀ ẹgbẹ́ ọjọ́ mẹ́jọ. Atótó arére o ìròyìn pàtàkì kan ni mo mú wá láti iléeṣẹ́ Distinct Radio rédíò fún gbogbo ọmọ Nàìjíríà káàkiri àgbáyé fún oríṣiríṣi orin àsìkò ètò tó mọ́gbọ́n wá àṣà àti ìṣe ilé wa. Ẹ lè máa gbọ́ wa lórí ayélujára www.distinctradio.com tàbí lórí ẹ̀rọ alágbèéká tuning application DNC Radio. Distinct Radio rédíò fún gbogbo ọmọ ilẹ̀ adúláwọ̀. Sometimes I get a good feeling, yeah. Victory Entertainment and Miles International present the 5th annual Ankara Festival. Ankara Festival 2015. Come, let's celebrate our cultural heritage in style, art and music. Ankara Festival will be coming up on Friday, April 24th, 2015 at the People's Convention Center, Irving, Texas. Address 2710 West Irving Boulevard, Irving, Texas 75061. Music will be supplied by Fade Love, Brass and the Reggae Band, King Adekola Rockland, and Wally Victory himself. For ticket booking and reservation, please visit our website at www.ankarafestivaltexas.com, www.ankarafestivaltexas.com, or call 817-323-7208 or 817-726-2237. Ankara Festival. Brought to you by Distinct Radio, your #1 U.S. Nigerian community radio. Log on to our website at www.distinctradio.com. Don't touch that dial. Stay tuned for all music.